الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم. adúpẹ́ fún Ọlọ́run Ọba, alhamdulillah. gbogbo àtàǹgbò wa nílé ẹjá dúpẹ́ fún Ọlọ́run Ọba jàmáà. alhamdulillahi rabbil alamin. alekun kẹrẹ bá yíṣẹ́ fún anabi Muhammad sallallahu alayhi wa sallam. gbogbo àwọn afọ wa àwọn ẹni Ọlọ́run tí wọ́n ti lọ lọ́mú sábà yọ́nú sí wọn. báyà tí màá ṣàdúrà fún àwọn ẹlẹ́tọ̀rí àfáàgbà alabibu Muhammad jamiu tajul adab lọ́mú sábà yọ́nú sáfà wa. gbogbo akẹ́wọ̀n bá wa gẹ̀ wọ́n. bàbá mufti al-awwal Sheikh Muhammad Kamaluddin Habibullah al-Adabi lọ́mú sábà kẹ́ bàbá o. bàbá gẹ̀ wọ́n o. bàbá gbàdúgbìdọ́mọ̀, bàbá ọlẹ́gbẹ̀jì, bàbá ń pàkátà, bàbá oníwìrìdì, bàbá lágége àfáàgbò onítàdá, bàbá wa mi rò kú. gbogbo àwọn ẹni Ọlọ́run bá bẹ́ẹ̀ àwọn oníwàṣẹ́ àgbáyé, bàbá Sheikh Sofiyullah, bàbá Sheikh Ahmadu Ọláyíwọlá Kamaluddin, bàbá Sultan al-Mufassirin. wọ́n pọ̀ bẹ́ẹ̀ mẹ́rin la fẹ́ kà nínú wọn. ọlọ́run ṣàbá kí wọ́n bá gẹ̀ wọ́n o. wala nura wala ma sha Allah la quwwata illa billah. olúwa wa wá fọlá àánú dàbí bì ọ́. gbogbo àwọn kúlẹ̀ fáwọn wọn tó kù tá à ń jà lùbáríkà wọn lónìí. látọ̀ bàbá alájẹ́ àgbà tóní, bàbá àgbóńtàdá lónìí, bàbá àgbàlagbòrò àfáwà Sheikh Fọlọ́runṣọ́. gbogbo àwọn àfáwà, gbogbo àwọn ẹni Ọlọ́run, gbogbo àwọn ẹni eré tó kù tá à ń jà lùbáríkà wọn. gbogbo àwọn àrùn láyé kọ̀ọ̀kan náà táwa náà mọ̀ ọ̀nà kan náà mọ̀ṣàbà yọ́nú sí wọn. wala hawla la quwwata illa billah. àwọn tí wọ́n bí wá ọlọ́mọṣàbà yọ́nú sí wọn. ọlọ́mọṣàbà wà pẹ̀lú wọn bá dúró tí wọ́n bá ta lóbi lọ́rùn. olùwà bá kí wọ́n kí àlùkìyámà bá ta lóbi láyé bá ṣàbà yọ́nú sí wọn bá jí wọ́n bá yé gbádùn. wala ma sha Allah la quwwata illa gbogbo àwọn jama wa lórí ètò yìí tó wà ní àgbóyè ẹ̀sìn Islam lẹ́yìn tí máa wá sí ojú ìdíná wa tẹ́tí gbọ́ wa ní iléeṣẹ́ wa My Naija latest Islamic lectures. ọlọ́run dákun jọ́ máa gbòòrò sí o, ọlọ́run dákun jọ́ lálùbáríkà. ètò yẹn náà ló ti bí léṣe ti gbọ́ wa yìí àtúndì ìdíná wa yìí àgbóyè ẹ̀sìn Islam tá a ti máa gbé àwọn afọ àwa lónìí kan ọjọ́ kan tí wọ́n máa ń dá wa lẹ́kọ̀ọ́ nípa Islam. ọlọ́run ṣàjára àwọn afọ àpẹ́ o. wala ma sha Allah la quwwata illa billah. gbogbo àwọn ènìyàn lọ́wọ́ lé ètò yẹn ló ń sábà ràn wọ́n lọ́wọ́ aṣáánú wọn bá dó tàwọn náà wọ́n àmín. àwọn afọ àwọn tá a gbé wá lónìí fún wa gbajúgbajà ni wọ́n, òdú ni wọ́n kì í sí àìmọ̀ fún olóko. bàbá wọn ní mímọ́ ni ẹni Ọlọ́run ni alágbòye ẹ̀sìn, wòlíì ọmọ wòlíì, àfa ọmọ àfa, ẹni rí ọmọ ẹni rí. bọ́ọ̀lù wọn ti ṣe fún Ànábì Yusuf alayhi salatu wassalam tí ń jẹ́ ànábì Ọlọ́run, tí bàbá rẹ̀ náà jẹ́ ànábì Ọlọ́run, bàbá rẹ̀ jẹ́ ànábì Ọlọ́run, bàbá rẹ̀ náà jẹ́ ànábì Ọlọ́run. bẹ́ẹ̀ lọ́lọ́run sì fún àwọn afọ àti àgbéwá ní òní yìí náà. àwọn afọ wa náà ni Sheikh Kamil Abdulkarim Akéwùsọlá Al-Azhari. bàbá wa la gbé wa léwu adamallahu hayatakum wa jaddada sultanakum wa as'ada ayyamakum. ọlọ́njẹ́ àríyìn pẹ́ o, olùmọ̀pá àléyìn náà. àwọn àgbàlagbà tí wọ́n wà nílé lọ́mọ́sàjárí bàbá pẹ́ wala hawla wala quwwata illa billahi al-aliyyil azim. bàbá yẹ sálámà sílé. Assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh. Wa alaikum assalam wa rahmatullahi ta'ala wa barakatuh. olúwa mọ́sàbà dúpẹ́ fún yín. gbogbo wa náà ti dáhùn sálámà gbọ́ àwọn jẹ́mọ́ wa tá a lè wá nílé ọ̀rọ̀ mọ́sàbà dúpẹ́ fún yín o. àfáà mi tí wọ́n tẹ̀lé àwọn ṣẹ́kì wá kí ló kọ́ yín bàbá àfáà ṣẹ́kì kọ́ọ̀sì wọn mọ́sàbà àgbàdua yín wọ́n lálẹ́ Kùránì níwájú Ọlọ́run. gbogbo wa á rí pé tó wáyà tó lónìí òní ọjọ́ ọpẹ́ láńlá ni fún wa. òní ọjọ́ ọpẹ́ nínú àṣeyọrí tí Ọlọ́run ní kí tó wá ní ilé ìjẹ́ kan, nínú àṣeyọrí tí ọlọ́dọ́ tó làbúrò rí ní ilé ìjẹ́ kan. Ọlọ́run àdúpẹ́ o, à ń bọ̀ àdúpẹ́ rẹ̀ pẹ̀lẹ́ My Naija náà bẹ́ẹ̀ lónìí. ọlọ́run sábà gbàdúrà yìí o lọ́dọ̀ Kùránì wájú Ọlọ́run. àkọlé ọ̀rọ̀ wa lónìí torí àsìkò wa, ẹ má bínú sí wa táìmù tá a dá kí ní táìmù fún wa tó tún fi dá ní tẹ́lẹ̀ lọ́run òun lọ́jọ́ ọpẹ́ wa. àwọn afọwọ́ àti dé láti ẹ̀kan ọlọ́run ẹ̀yà kì í fún ìjìmọ̀ torí Ọlọ́run. àkọlé ọ̀rọ̀ wa lónìí ni al-udhiyatu fil islami wa ahkamuha. àwọn àdájọ́ iléyà ẹran iléyà pípa àtàwọn àdájọ́ rẹ̀ gbogbo ń tó rò mọ́ kí lọ́wọ́ bá sọ ń pẹ́ kí lànà bí sọ ń pẹ́ kọ́ làwọn afa kọ́ wa insha Allah ìta àmọ́ gbó látọ̀dọ̀ àwọn afa wa lónìí nù. básùkù kẹ́mẹ́ kò wọlé bá tó nọ́mbà tẹ́ bí wọlé sí àjù sí wa pẹ̀lú ọgbọ́lọ́hún tí wọ́n gbọ́ máa pèrè fún àwọn abẹ́rẹ́ wa. bismillah azakumullah. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Alhamdulillahi rabbil alamin. Hamdan yuwafi ni'amahu wa yukafi al-mazid. Allahu akbar. الصلاة والسلام الأتمان الأكملان على أتم المرسلين
سيدنا وحبيبنا ومولانا رسول الله صلى الله عليه صلى وسلم. الله تعالى عليه وعلى آله وصحابته الأخيار الأتقياء الأصفياء الأنقياء الله. كل من سار على دربهم واتبع محجتهم واستنى بسنتهم إلى يوم الدين. ثم أما بعد، إخوتنا الأجلاء المستمعين من كل مكان، نقدم إليكم أطيب التحية. السلام عليكم ورحمة الله تعالى وبركاته. وعليكم السلام ورحمة الله تعالى وبركاته. ní ìṣẹ́jú tí ò ní pọ̀ púpọ̀ lórí àwọn pé àwọn àfáà àti ọlọ́run fi gbogbo nǹkan náà sí àkóso wọn ní àsìkò ni wọ́n púpọ̀. náà a dúpẹ́ fún ọlọ́run àti tọrọ kẹ́gẹ́ fún Ànábì Muhammad méjì tá a ṣe yìí ládàá tá a rí ń bẹ̀ ọ̀dà lójú wa rí ládàá ń bẹ̀ tó ń bọ̀ ọ̀pọ̀ aláṣẹ bẹ̀. gbogbo ládàá tá a wà rí ń bẹ̀ òní lápapọ̀ iye rẹ̀ ayọ̀ǹda rẹ̀ tẹ̀mítẹ̀mí fún àfa àgbà Tajul Millah bá a ti máa tó Tajul Millah ẹnìkan dà kankan àwọn akọ́kọ́ bẹ̀rẹ̀ rẹ̀ láàfin pé wọ́n ní Tajul Millah ìdí tèmi fi ronú lọ́bẹ̀ ní wípé gbogbo nǹkan lẹ́yìn kálukú náà ṣe àmọ́ tuntun tẹ́nìkan ọ̀bẹ nìkankan jiyàn rẹ̀ pé nílẹ̀ Yorùbá wáyà yìí ẹni tó kó ohun dé orí tó kó alẹ́ máa jà sí àmọ́ ohun ẹnìkan tó kọ́kọ́ ní ohun afáàgbà kọ́ ló lóhun adábí àlẹ́ adábí dàmú adábí yà wọn àfa alájà àgbà kọ́ ló ní ifá pé ẹnu alájà àgbà kan láti gbọ́ pé àfa àgbà ló ní ohun lọ́nkọ́ lábẹ́ àfa àgbà Tajul adábí radiyallahu anhu wa arda. àlékún kẹrẹ dàpọ̀ tí wọ́n ṣe fún wọn àtàwọn àti gbogbo àwọn ẹlẹ́hà àtàwọn tí wọ́n ń fẹ́ wọn bá àfa àmì tí máa ṣe wọn kébì náà ṣe bẹ́ẹ̀ kó lè yá àfa àgbà táwọn tí ń fẹ́ wọn àtàwọn táwọn náà ń fẹ́ àtàwọn tó kún àtàwọn náà táwọn náà kún àtẹni tó tẹ̀lé wọn àtàwọn táwọn náà tẹ̀lé wọn bẹ láyé wọn bẹ lálẹ́ kẹ́ àwọn gbogbo wọn lọ́nbù kó rí wọn. bisimilayi inna a'tainaka al-kawthar. bisimilayi rahman rahim inna a'tainaka al-kawthar. صل لربك وانحر إن شانئك وأبتر. بسم الله الرحمن الرحيم. هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. آمين. آمين. لين توانا أفترفون وخليفة الأدبية. دام الله حياته. الأدبيين توني. بين. اللهم جاري وقبل. آمين. وصل بموري وصل بمودا دعوة. ما جل جاب بوب بعد لين ولا إلا. أتى ما تقول جل جاب تقول لهم بقوم. gbogbo tẹ́nì kọ̀ọ̀kan wa náà tí Ọlọ́run so wá mọ́ ta láwọn afá síbẹ̀ Ọlọ́run gbogbo wọn náà bá múlẹ̀ àwọn ẹni Ọlọ́run tó wọ́n jẹ́ àbúrò sẹ́nì kọ̀ọ̀kan àwọn darí padà sọ́dọ̀ afá wa àgbà afá wa tí àwọn gẹ́gẹ́ lórí wọn afá wa àgbà Safiyullahi afá wa àgbà Kamaluddin Safiyullahi Kamaluddin afá wa fọlọ́sọ lọ́njára afá wa wọ́n jẹ́ àbúrò sí wọn láìláì nínú àfi wá dọ́dọ̀ afá wa ẹni bínú bí mo ṣe tó mi bínú mo fẹ́ tó bẹ́ẹ̀ afá wa àgbà bàbá wa àgbà jàre mi. آمين يا رب. آمين يا رب. جمهور الدنيا ما شاء الله. ما صدوا فما بلغ إن يوجدكم بسيفهم أن يجري بجل كما قسم لا فاقة رضي الله عنه وارضاه. بابا جانو من كمنا ما يلوني. جميل. مسدي تكوي لا فاقة. يوم بوسي. آمين يا لا رب. فاقة. آمين يا رب. نعم. Ntí wọ́n fún mi kí n sọ̀rọ̀ ní orí ẹ̀ òun ni al-udhiyatu wa ahkamuha. Kí n jẹ́ al-udhiya gẹ́gẹ́ bá ti mọ̀ pé nínú ẹ̀sìn tiwa àbí nínú ṣẹ̀ríà tiwa nínú ìmọ̀ tiwa tó jẹ́ ìmọ̀ ti Islam. So nǹkan bá máa mú kálímà kan tó bá ti jọ́rọ̀ ẹ̀sìn asábà máa ní ìtumọ̀ méjì. Yóò ní ìtumọ̀ kan wọ́n máa pè é ní al-ma'na al-lughawi. So àwọn mi ò máa pè ní al-ma'na al-ismi iṣẹ́ tí wọ́n pè ní al-lughawi lọ́dọ̀ àwọn sọ́ọ̀fù asọ́ọ̀fù yóò táwọn bá fẹ́ dáfọ̀ al-lughawi wọn ni al-ma'na al-ismi tí wọ́n bá jẹ́ dáadáa nínú ẹ̀ dáhùn fẹ́ sọ́ọ̀fù. So ìdá àwọn máa pè ní al-ma'na al-istilahi àwọn pè ní al-ma'na al-masdari. na mo wá fẹ́ ká kọ́kọ́ mọ literary meaning which is al-ma'na al-lughawi fún al-udhiya. So udhiya yìí tí wọ́n ń pè bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn Lárúbáwá òun ní ismun lima yusbah. al-udhiyatu fi al-lugha ismun lima yusbah. anything tí yẹn bá ti fẹ́ pa fẹ́ gbọ́ bẹ̀lí lọ́rùn taqarruban ila Allah tí yẹn fẹ́ fi ṣẹ̀sìn ní o tí yẹn fi fẹ́ pa jẹ tí yẹn fẹ́ fi súnmọ́ lọ udhiya ni wọ́n ń pè.
ó fẹ́ kó mọ ni ó fẹ́ ṣe kíní kan ni ó wá fẹ́ pẹ́ náà bìníyà ti tàkọ́rù bí. òkè Kùránì tán. òkè Kùránì tán. ó fẹ́ ṣàdúrà. ó fẹ́ ṣàdúrà rẹ̀. ẹran ló wá wò. ẹran ló wá wò wá mẹ́ran. ẹrú ẹran wọn ni òdìhíyà wọn pè é bẹ́ẹ̀. má jẹ́ ọyọ̀ lẹ́nu wọ́n ń pè é bẹ́ẹ̀ ni o. kíní kan ni wọ́n ń pè tẹ́lẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n tún ń pè é bẹ́ẹ̀. nítorí pé n táwọn afa fún wa táwọn náà bá lọ́wọ́ àwọn màájìmù al-arabiyya àbá bẹ́ẹ̀ pé n táwọn pè ní òdìhíyà ismun lima yusbah bi gbogbo n tá a bá ti ń dún tá a ń dún fọlọ́mù òdìhíyà so a jẹ́ pé lẹ́nu òdìhíyà maana khasun wa maana amu maana khasu rẹ̀ so òní tá a bá yà sí ṣùgbọ́n maana amu rẹ̀ oníléyà so alákọ̀ọ́kọ́ nù ẹlẹ́ẹ̀kejì kí ni jẹ́ òdìhíyà ètò kàn wá gangan ni máa ń sọ fáwọn yẹn kílásì tàbá kílásì pé maana kan bẹ tí ó kàn wá tàbá fẹ́ fi sọ lárúbáwá ni maana lóga kò kàn wá àtàǹfin sọ lárúbáwá ń pe kíní yìí tòbí náà èyíùn àfin sọ lárúbáwá níbi náà kíní nínú èdè wọn o bí kí èbó wa Nàìjíríà ẹsẹ̀ nǹkan wá University of Ilorin kọ́ wá sí Yorùbá olùbẹ̀sẹ̀ fẹ́ sọ́jú Yorùbá language wọ́n sọ fún pé fìlà onínú irú nǹkan báyìí tó bá ti rí báyìí tó bá ti rí gbòòrò báyìí fìlà ni Yorùbá ń pè máa nà lóga rẹ̀ nù ń dá Yorùbá wì yìí so wọn àní máa nà ìsìlá kí làwọn ń pè ní fìlà wọn àní ẹni tẹ́tà bá ti ń dé sórí so ìsìlá wò so ká lọ ìsìlá tó kàn wá gẹ́gẹ́ níta fi lóun ló kàn wá gẹ́gẹ́ òun ni definition táwọn afa system bá tu rẹ̀ jáde min kalamillahi wa min kalami rasulihi wa min ijma'il ulama so òun la fi lóun ló kàn wá níta bá ti wá gbọ́ báyìí níta àwọn afa bá ti wá wí òun gẹ́gẹ́ ní jẹ́ òdìhíyà kí làwọn afa wá pé òdìhíyà yà ní láhàlì lẹ́yàsí alikalima ta'arifun kathira ó ní oríṣiríṣi definition tó pọ̀ ṣùgbọ́n nínú rẹ̀ ètò omi ká mú bẹ́ẹ̀ òun ni èyí tí wọ́n sọ fún wa pé huwa dhabu hayawanin makhsus bi niyyati taqarrubi ila Allah ta'ala fi waqtin makhsus so wọ́n ní tí ń jẹ́ al-udhiyya òun ni dhabu hayawanin ká du èyíkéyìí nínú ẹran ọ̀sìn ká du makhsusin ẹ̀sán tá a wá dá a sà lẹ́sà pé torí ń ta fẹ́ fi dùn kò sí àbúrò wa ń bẹ ìdìbò kan mẹ́rin kan ká dùn ká nínú ara o yóò ní makhsusin wọn á ti parí rẹ̀ wọn á ní biniyyati taqarrubi ila Allahi ta'ala pẹ̀lú àníyàn pé mo fẹ́ fi súnmọ́ Ọlọ́run mo fẹ́ fi tẹ̀lé àṣẹ Ọlọ́run ẹran ẹ̀sà pẹ̀lú àníyàn mo fẹ́ fi súnmọ́ Ọlọ́run mo fẹ́ fi ẹran tí mo fẹ́ fi parí o mo fẹ́ fi mú àṣẹ Ọlọ́run ṣẹ ehoro náà ẹran lòun náà àyàwánu lòun náà adìẹ náà àyàwánu lòun náà lẹ́ran la ló jẹ́ ní makhsusu wa wọ́n á fi makhsusin ẹran tá a dá sàlẹ̀ sàlẹ̀ torí pé yóò padà sọ́dọ̀ àwọn ẹran wo lòun sọ ló fi kọ́kọ́ wá kọ̀ dáma sharhu àwọn ọkọ̀ dáma ni mufassar qabla al-mufassir so wọ́n ní biniyyati at-taqarrub ila Allah ta'ala so kò wá ti parí wọ́n ní fi waqtin makhsusin ní àsìkò àti gbà tó dáta dásà lẹ́sà kí kálukú ọmọ pé àsìkò rẹ̀ ní o. àpamọ́ kò fi dàsìkò rẹ̀ o. àpamọ́ kò fi dàsìkò rẹ̀ o. n ti ń jẹ́ bẹ́ẹ̀ nù àwọn afáà mi tún mú definition mi wá. wọ́n ní n ti ń jẹ́ bẹ́ẹ̀ ni hiya ma yudbahu min al-bahimati al-an'am. wọ́n ní n tà ń pè ní udhiya ẹran léyà òun ni ma yudbahu min al-bahima gbogbo ń tá a bá ti fẹ́ pa nínú àwọn bahima àwọn kankan ní jẹ́ bahima tọ́lọ́ náà ti lò fún wa ó gbòòlò fún wa nù alukur'an àmọ́ ká tó lọ ní alukur'an tó gbá padà débẹ̀. Masha Allah. so etí ń jẹ́ bahima ni o ní kullu dhati arba'i qawam. kullu dhati arba'i qawa'ima. kullu dhati arba'i gbogbo èyíkéyìí nú ẹran dhatu arba'i qawa'ima tó bá ti lẹ́sẹ̀ mẹ́rin. ní fi ń dúró. so wọn á ti parí ẹ̀ àwọn afáàtàn sí tán sọ fún wa báwọn wọn ni min dabil barri. min dabil barri. so ẹran tí ń rìn ní orílẹ̀ èdè torí pé àwọn kan náà ń bẹ lórí ìsàlẹ̀ ibùdó. táwọn náà sì lẹ́sẹ̀ mẹ́rin. náà fi ní min dabil barri. tí máa ń rìn kiri. ilẹ̀ àwọn afọwọ́ wa ti parí ẹ̀ wọ́n wá ní ayyamal adha. ẹran tá a pa òun ìkànnù rẹ̀ tó wá gbàtà wà pàṣípò wá jẹ́ ayyamul adha àwọn ọjọ́ ọdún léyà. tuntun máa pé kì í sọjọ́ kan. kì í sọjọ́ kan. torí pé òde ẹni pé wọ́n jà máa rẹ̀ wọ́n pluralize kálímà wọ́n plural rẹ̀ kálímà pé kì í sọjọ́ kan o. so wọ́n wá ti parí wọ́n ní hátà
hátà tá a lè pa ní ọjọ́ léyàwó Naam. tó fi di ayyami tashrik. Ta ayyami tashrik. Tashrik. Wa marhaban. tó fi di àwọn ọjọ́ kan àwọn ọjọ́ tó yẹ pé àwọn ọjọ́ náà mọ́ púpọ̀ àwọn ọjọ́ alápàlẹ́ mẹ́ta làwọn ọjọ́ náà. Okay. So tábà tí a yọ ọdún gẹ́gẹ́ fún bẹ́ẹ̀. Wa kun mẹ́ta lẹ́yìn. Wa kun mẹ́ta lẹ́yìn. So ẹ gbé gbogbo ọdún léyà yóò mọ̀ bọ́ sí yawmul ashir min dhil hijja. Ọjọ́ kẹwàá oṣù Hijja. káwá fi mẹ́ta kún fún yóò máa alhadi ashar Ọjọ́ kọkànlá. yawmun min ayyami tashrik. الثاني عشر Ọjọ́ kejìlá. الثالث عشر. Ọjọ́ kẹtàlá. So mẹ́tẹ̀ẹ̀ta òun ni ọjọ́ ọdún tá a lè pẹ̀rẹ̀ mbẹ́. Ṣùgbọ́n on the 13th of Hijja. Àyè pẹ̀rẹ̀ léyà ń dẹ̀ wọ́n náà. àlè pẹ̀rẹ̀ léyà náà bẹ́ẹ̀ tá a sì gbà ládàá bí ẹni tó pa ń jọ alákọ̀ọ́kọ́ náà. Ẹ máa pa 14 kọ. ọ̀pẹ̀rẹ̀ ẹ̀ pẹ̀rẹ̀ jẹ. Okay. ọ̀pẹ̀rẹ̀ jẹ bóyá ẹran tọ̀hún ti tán. ẹni láwọn àlejò sí i. Ọba tún wá pẹ̀rẹ̀ sí i. ẹ torí pé ń ta fi bẹ̀ ni pé tàbí ní ọ̀pẹ̀rẹ̀ léyà ni pé ẹran léyà àwọn èèyàn rò bí eré àtàwàdà ni. gbogbo tó bá sì ti jẹ́ ọ̀rọ̀ ẹ̀sìn Ìjọsìn. tó bá ti jẹ́ ìjọsìn kì Náà. í ṣeré àtàwà wà láwà kà kún Bẹ́ẹ̀ni. ilé Alájì náà ti rẹ́rẹ́. alájì náà ti rẹ́rẹ́. La ilaha illa. kì í sì yí tá a fẹ́ lò ń bẹ̀ Allah. nù kọ́dà ọlọ́run náà sọ bẹ́ẹ̀ fún wa bisimilahi rahman Ẹ ṣeun, ẹ ṣeun. ó ní walakin yanaluhu taqwa minkum la yanalu Allaha luhumuha wala dima'uha walakin yanaluhu taqwa minkum bí dima'uha àwọn ẹ̀rọ ara alájì ẹ̀jẹ̀ rẹ̀ pọ̀ tí ó fẹ́ kún péèlì luhumuha ẹran rẹ̀ ẹ̀wọ́ ṣe fi bẹ̀ǹkẹ̀ ní ẹran àwọn alájì ló tóbi jù ládùúgbò Lan yanala Allah. lọ́kàn ọlọ́run pẹ̀lú owó tóbi tó Lan yanala Allah. wàlá dima'uha ẹ̀jẹ̀ rẹ̀ náà kan walakin yanaluhu taqwa La ilaha illallah. ntọ́ kan ọlọ́run tó bàbàrà ó ní ìbẹ̀rù ọlọ́run tó fi pa Ẹran mi tóbi ọ̀kan lọ́hùn. ìbẹ̀rù ọlọ́run wo ló fi pa ìtọ́ kan ọlọ́run ní kálukú náà sì máa bó ń ṣe bẹ̀rù ọlọ́run ọlọ́run náà sì máa bó ń ṣe bẹ̀rù ọmọ wọ́n fò àtọ́ ọlọ́run ọlọ́run yóò jọ jẹ àárín wọn. Ìpamẹ́lẹ́rìn. Ọlọ́run ní ọjọ́ jẹ́ njọ́ gbalada. Àṣẹ ìtẹ́yàn rẹ̀ tóbi kó ládà rẹ̀ pọ̀. La ilaha illallah. kọ́dà ó lè jẹni tó àmọ̀ bọ̀ abẹ́. Ọwọ́ kúrò àwọn. So it ń jẹ́ definition looking at this definition Ọwọ́ kúrò àwọn. so tabawo definition Now. given by our erudite scholars in Islam so a rí pé ó ti ṣàmọ́lọ́pọ̀ O ti kó gbogbo nǹkan jọ. kàṣí tí yóò tó lè máa bẹ̀rẹ̀ bí kíní jẹ́ ẹran léyà mọ́ Yóò ti yé ó wa. yẹ kó clear báyìí Dáadáa. ó ti yé dáadáa báyìí Dáadáa. tó bá ti wá yé wa tó kù tọ́ ẹ ká mọ̀ ni pé kí ni hukumu Ẹran lé àgbà. ẹran léyà gan Muslim Ìdájọ́ rẹ̀. ìdájọ́ rẹ̀ kí ni Okay. so ṣé torí pé àwọn pé aláwọn oríṣiríṣi ahkam nínú ẹ̀sìn tiwa yìí aláwọn kan fáwọn aláwọn kan sunna aláwọn kan mustahabu aláwọn kan Bẹ́ẹ̀ni. so inú kàtígórì wo lélẹ́yìí fọ́ọ̀lù sí Okay. ó yẹ ká mọ̀ Now. alákọ̀ọ́kọ́ òun ni pé àwọn afa pín sóríṣiríṣi lẹ́nu lórí rẹ̀ Okay, sir. kí ni ń jẹ́ bẹ́ẹ̀ àmọ́ mattafaqu alayhi ulama aw mastalahu alayhi ìdá àwọn afa panu pọ̀ sí jù Ẹnu wọn kó. lẹ́nu wọn kú lórí rẹ̀ Naam. òun ni pé ẹran iléyà pípa o sunnatun mu'akkada Ìtumọ̀. túmọ̀ rẹ̀ pé ìlànà nábì kan ni tó súnmọ́ ọ̀ràn yẹn Okay. Ṣé ìtumọ̀ mọ̀ akádà nù? túmọ̀ rẹ̀ Okay. Ọ̀fara pé ọ̀ràn yẹn. ọ̀fara díẹ̀ ló kù kọ́ bá dọ̀ràn yẹn Àmọ́ kì í sọ̀rọ̀ yẹn. àmọ́ kì í sọ̀ràn yẹn ǹjẹ́ ìfẹ́ àmọ̀ pé kì í sọ̀ràn yẹn Naam. agbọ́dọ̀ fàrọ̀ akọ̀ bẹ́yìn náà ọ̀ràn yẹn Àti àti sunna. sunna Ọwọ́ kúrò àwọn. so àti súnmọ́ tá a ló súnmọ́ o Naam. àwọn kan bẹ́ẹ̀ náà sunna tí ò súnmọ́ ọ̀ràn yẹn so sunna ọ̀ràn yẹn ni pé tó bá ṣe ọgbẹ̀sán Bẹ́ẹ̀ tó bá ṣe òjìyà. òjìyà ọ̀ràn yẹn Ọ̀ràn yẹn nù. Ẹ ṣeun. ìtàn pè ní sunna mu'akkada torí pé sunna gairu mu'akkada ń bẹ èyí tí ò súnmọ́ ọ̀ràn yẹn sunna mu'akkada nígbà fi lóhun ó súnmọ́ ọ̀ràn yẹn torí pé wọ́n ní mu'akkada ta kàn nípa wọ́n mọ̀ tú bá wọn kó lè yé dáadáa sunna tó súnmọ́ ọ̀ràn yẹn so òun ni pé sunna tó súnmọ́ ọ̀ràn yẹn òun ni hukumu tiẹ̀ ni pé yuthabu alayha Ìyọ́ gba ládàá. bẹ́ẹ̀ bá ṣe èèyàn gbalẹ̀ ládàá lórí ẹ̀ Naam. wa yulamu ala tarikiha àní jẹ́ èèyàn ń yà ní pé kò sí àmọ́ àbáwí Ọwọ́ kúrò àwọn. yulamu ala tarikiha Yọ yọ gbà báwí yọ kà bùkún Yọ ẹsẹ̀ ká àbùkù. yọ kà bùkún lórí pé kò sí àmọ́ kì í ṣe yà Ọwọ́ kúrò àwọn. kì í ṣe yà tó lè jábùkù ó pọ̀ lóṣèlú kó lè yà wọ̀nyẹn Bẹ́ẹ̀ni. ok tó bá ṣiṣẹ́ tó iṣẹ́ rẹ̀ yìí dáa púpọ̀ so fìdáwùsù tó inú àlìjánnà àti mọ̀ pé tọ́bà Lójú ra wọn lọ. lójú ra wọn lọ tó bá yẹ kó wà ní òkè ẹlẹ́kẹ̀ẹ́
torí pé kò sí súnà mọ́ akádà yìí. yọ wà lẹ́lẹ́kejì. àbùkù tí ó kàn náà nù. tí ó kàn náà nù. olówó yẹ kó pẹran léyà ọ̀wá pẹran léyà. tí ẹ̀ ń sẹ̀ kọ́ra ẹ̀yìn ń sẹ̀ lágbà. iṣẹ́ rẹ̀ sì gbé ọkọ̀ wàlìjánà fọ́ ọlọ́run wàá jọ sí nàbà wọn. àbùkù kan náà. kọ́ra ànábì láyé gan àbùkù tún kàn yẹn. torí ànábì fà kàn kan bẹ́ẹ̀. bíbáwò. fi máa rọ̀ wá tí wọ́n gbé bàbá kan lọ́dọ̀ ànábì tó fẹsẹ̀ rẹ̀ dáadáa. tó fẹsẹ̀ rẹ̀ dáadáa. ọlọ́run ṣe ayé ti di ìrọ̀rùn. ẹ̀yìn bá ti tẹ̀sí bẹ́ẹ̀ ní yóò gbé wá inú tíra wúlọ́ wá. ilé kí wàá gbà anabi sallallahu alaihi wasallam ó ní man wajada sa'atan man wajada sa'atan falam yudahi fala yakrubanna musallana la yakrubanna musallana man wajada sa'atan anabi ní ẹni tá a bá gbà láyé pọ̀ pẹ̀lú gbà láyé rẹ̀ ni pé faradẹ́ lo kọ́ra wo rẹ̀ lè mọ́ kọ́ àmọ́ ọjọ́ kọ́ pa ẹ̀kọ́ kọ́ lẹ̀ sáà wà bẹ́ẹ̀ o so onígbà ìgbàláyè díẹ̀ kí ẹsẹ̀ pé púpọ̀ tu. tuma sáà ara di o ẹsẹ̀ bọ́ jẹ gbèsè rẹ̀. wọ́n jẹ gbèsè rẹ̀ kí ẹsẹ̀ pé tó bá ti pẹ̀lú léyà tán ọ̀ àmọ́ kó sínú ebi. àbí wọ́n wàá bọ́ lébìtọ̀ owó tẹ yára pé yá owó sọ̀rọ̀ ẹ̀yàn. ẹni ẹ̀ tó ní gbé yọ dáa. èyí wá yáwó san ọ̀ràn ẹ̀yàn bó ti jọ̀ràn ẹ̀yàn tó ń àgbà eléyìí akọ́ni súnà ni bó ọ̀ràn ẹ̀yàn gẹ́gẹ́ tó bá jọ̀ràn ẹ̀yàn gan àyíyáwó sí kámátì wà tó súnà mọ́ àkàdà. Aji ni sunna fardu ọ̀ràn ẹ̀yàn ó sì lówó. ọwọ́ àlọ́ lè gba gúrú mi. kọ́dà kọ́mọ́ lọ gba gúrú mi kọ́dà ọ̀dọ̀ rẹ̀ náà nígbà dàpọ̀ ìyá mi ní. èdè tó fún mi náà ní ìsàkó. mo fẹ́ fi lọ hajj nínú fìkà náà. àti síbẹ̀ wà kó rahman. so a ní àbúkọ kanyàn níbi man taraka sunnatan mu'akkadatan. ẹ wá ń kàdí sí kan fún wa. tó anabi wa ni man wajada sa'atan ẹni tá a fún nígbà yìí díẹ̀ falamu yudahi ọwa gbanaleya ani kìnìún kìnìún tó ń pa tani pẹ̀lú díẹ̀ náà níbi ìjẹun bẹ́ẹ̀ mímí kálọ gbowó léyìn wà pẹ̀lú tani wà fún tani ní fún ọsọ mi ló kọ búbà wọn bí òní wà jẹ mbẹ ìyá ní pa ni o anabi falamu yudahi ọwa pa oṣù a sì gbọ́ láyé bẹ́ẹ̀ Ọlọ́run sì fún ọ láyé bẹ́ẹ̀ oṣù pákó rẹ̀ wú ẹ̀ anabi ni ọba gbígbà tá anabi kọjú sínú wáyé. sallallahu alayhi wa sallam. àwọn ọmọdé siyaku alimana siyaku alimana siyaku alimana so tí àwọn ilé ìbò àwọn pè ní contextual meaning wa tẹ̀wé máa ń kàn kọ́ lóṣù tó mean káà náà wà wò pé ká gbéra wá síbẹ̀ wọ́n dàbí pé anabi kọjú sínú gbà wọ́n gbígbà tó kọjú sínú báyìí pé man wajada minkum sa'atan falam yudahi fala yakrubanna musallana sallallahu alayhi wa sallam. kò gbọ́dọ̀ súnmọ́ mọ́sálásí wa dáàtì kí wọn. má débẹ̀ o. ọ̀sẹ̀ ni wọ́n má débẹ̀. má sún ma ni o. débi tó lò débẹ̀ káì àbùkù kan tó tọ́. fala yakrubanna musallana. ní kálukú tí a máa wọ pé èyí ṣe tọkùnrin ń dún mẹ́wọ́n ni àwọn tí ò pẹ́ràn. àbùkù kan nù. kan tó yún. náà ẹ̀yin tẹ́ ẹ̀sán méjì ẹ bọ́ta. ẹ bọ́ta. ẹ lè tó ń ta nù. àbùkù kan ojú àwọn lọ. ẹni tó bá lójú tí ẹlòmí ò mọ́lábùkù tiẹ̀. kọ̀mọ́lábùkù bàbá wà fúra wà. náà bí táà ti lọ bẹ̀ ni pé afẹ́ define sunna mu'akkada káfí mọ̀ pé sunna kété tí yẹn máa fi ojú fún yẹ. yẹn máa dáwó rẹ̀ ni èmi náà fẹ́ pẹ̀lú ọlọ́dún tí ń bọ̀ kódà bọ́lọ̀ ń bára débẹ̀ àṣetún lè má débẹ̀ àmọ́ ẹ̀jẹ̀ ń sáré wú eléyìí. ẹ jẹ débẹ̀ dáadáa àti iléeṣẹ́ rẹ dùn. ó ní fala yakrubanna musallana kọ́má súnmọ́ yìí di wa o kọ́má súnmọ́ bí táà ti kírun kọ́má sẹ́yìn má súnmọ́ rárá mi lé pé yọ̀ wá bẹ́ẹ̀. so àwọn sì bẹ̀rù àṣẹ anabi sallallahu alayhi wa sallam. wọ́n bẹ̀rù rẹ̀ wọ́n pàtàkì rẹ̀ wọ́n bàbàrà rẹ̀ wọ́n sáré wọ́n tí o fẹ́ ṣe tẹ́lẹ̀ yọ̀ fún. wọ́n sáré ṣe anabi ti dá sí. ẹ wá wọlé irú àdìsí ní sìn àdìsí kẹlẹ́ àpè àdìsí ti ń gbà wá níyànjú ń ṣe wá lójú kòkòrò àti lè pẹran. bẹ́ẹ̀ni. kí ló dàbí kí Yorùbá tí wọ́n ní àjọjẹ òdù lẹ́nìkan ọ̀pá yín kẹ́yìn ọ̀pá yín tó dànù. náà tó kún òdìhíyà yìí ìdájọ́ rẹ̀ àwa ní àwọn àfa ní sunna mu'akkada ni lọ́pọ̀lọpọ̀ àwọn àfa wọ́n fẹ́ràn wí bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn àfa kan bẹ gbòógì ni wọ́n àgbùdọ̀ máa ń sọ̀rọ̀ wọn torí pé fún ara Ọlọ́run ló fún wọn lẹ́sà bẹ́ẹ̀ so àwọn àyímọ̀ mẹ́rẹ̀ ni radiyallahu ta'ala àkọ́kọ́ wọn ó ní Imamu Hanifa tó ní mazhabu al-Hanafiya àwọn Hanafiya wọ́n ní ẹran pípa ẹran iléyá pípa lọ́dọ̀ tàwọn o
wọ́n ní wajibatun ala dhakari wal untha wọ́n ní wajiba ni ọ̀ràn yẹn ní lọ́dọ̀ táwọn dandan ni ala dhakari wal untha fọkùnrin àbí fóbìnrin èyí sì dẹ́ wíbẹ̀ àbí wọn nítorí àdìsí ànábì tó ní man wajada sa'atan falam yudhi fala yaqrabanna musallana asẹ́ni láyé yaqrabanna musallana kò gbọ́dọ̀ ẹni kò gbọ́dọ̀ amúrù ni command tense ni wọn ní tàkìtì ni a sì mọ̀ pé àwọn àṣẹ òun náà ó pín sí méjì lọ́dọ̀ àwọn afa àní awamirun wajiba so àsìwá ní àwọn amúrún istihbabiyun yàní àwọn àṣẹ tó yẹ pé afẹ́ ni kì í sọ̀rọ̀ yẹn báwọn ọba sì pàṣẹ bí n bá tẹ̀lé ṣe ń jìyà bí n ní jìyà so tó o bá ti ní jìyà àṣẹ ni o ṣùgbọ́n èèyàn ní jìyà kọ́dà ń bẹ nọ̀rọ̀ ọlọ́run náà lọ pé amúrú istihbabi ni tọ́lọ́wọ́ pàṣẹ tó sì yẹ pé istihbabiyun ni téèyàn bá sì yàn ní jìyà so wọ́n ní bí yẹ́wẹ̀lẹ̀ bismillahir rahmanir rahim yẹ́wẹ̀lẹ̀ zina amanu sallu alayhi wa sallimu taslima sallu alayhi gbogbo àtẹ́bà tí ń gbogbo ànábì ẹ̀ máa ṣe sallallahu alayhi wa sallam so téèyàn bá wá ṣe ṣé yóò jìyà kò ní jìyà so amúrú istihbabi ni báwọn afa ṣe pinnu náà àwọn afa wa hanafiyun so wọ́n wá ní lọ́dọ̀ táwọn o wájibu ala dhakari wal untha ọlọ́run bá ara nàìjíríà sí pàpà jùlọ ara àdúgbò àwọn wa àti gbogbo ẹni tẹ̀ ń bọ̀ wa ọlọ́run bá yín sí ọlọ́run fẹ́ràn wa ní kí ló tí mo fi bẹ́ẹ̀ ni pé tá a sí mọ́sẹ́ àbíbí ànàbíyá ọba di dandan ẹ̀yin náà ní sìn ọba dandan fún mi èmi náà ní sìn náà àtàlà bọ̀ ọba jẹ́ dandan so àwọn àfa àti wa àgbọ̀ hukumu kí ni dájọ́ kí ni ráàyè tí wọ́n má ráàyè àfa wa àgbà al-Imam Malik táwa ń tẹ̀lé àwọn tí máa ń tẹ̀lé hanafiya nísìnyí àfa tí wọ́n ní wàjibà dandan ni lọ́dọ̀ tí wọ́n so ala dhakari wal untha ó sì ti fún wa láti ilà àtọkùnrin àtobìnrin ó sì mẹ́rin wá sallallahu alaihi wasallam wá sí nǹkan kan lẹ́yìn ẹ̀rí kéèyàn tẹ̀lé ẹlẹ́ẹ̀kejì náà àwọn àfa àtàsọ̀rọ̀ ẹ̀wọ̀n ash-Shafi'iyya al-imamu ash-Shafi'i imamu ash-Shafi'i kí ni ráàyè tiwọn so àwọn ní ẹnìléyà púpọ̀ yìí wọ́n ní sunnatun mu'akkada wọ́n akada náà ní báwọn gbogbo àfa àti panupọ̀ wọ́n ní ìlà annaha àbí ìlà annaha wajibatun fi halatayn àwọn náà bí àkóso náà mọ̀ akada ní àmọ́ ọ̀ràn yẹn ní fi halatayn condition méjì ló fi lè di ọ̀ràn yẹn ó ní àwọn ìṣesí méjì kan àwọn àyè méjì kan tí ó di ọ̀ràn yẹn lórí èèyàn. al-ula wa thaniya. àkọ́kọ́ nù rẹ̀ òun ni an yakuna ash-shakhsu sahiba الدواب أن يكون الشخص صاحب الدواب kí alákọ̀ọ́kọ́ tó fi dọ̀rọ̀ yẹn tí ń jọ̀rọ̀ yẹn lọ́dọ̀ tàwọn first condition òun ni kó jẹ́ pé ẹni tí ń ta ẹran gan kó a ló ń wò ní pẹ̀ràn léyà òun mọ̀ fi ṣe business ń tò wù. ibi ẹ bọ́rọ̀ dé ìlágbá púpọ̀. ẹ mọ̀ pé yóò yàn lẹ́nu. an yakuna ash-shakhsu sahiba ad-dawab bàbá ẹlẹ́ran ìyá ẹlẹ́ran ọ̀rọ̀ tẹ̀lé mi lágbèjì ń tún mọ́ mi púpọ̀ bàbá ẹlẹ́ran. àwọn gan ni wọ́n yé pa àwọn gangan ni wọ́n yé pa ẹran wọ́n sì ti ma ẹran tọdún tí wọ́n tà ní ìtì ń bọ̀ wá àtọ́ ni wọ́n ti ma pípẹ́ ká yẹ. mo gbádùn bí tẹ́ déhùn púpọ̀ nípa. àáfà wa lórí bẹ̀ wọ àáfà wa Ṣáfi'í. wọn ò sì wí ẹni ọlọ́mọ mojú àná ọdún kan tọdún kajì. wájibà ni kọ́dà bẹ́yìn ò sín òun ò sín ọdún lè yá dé báyìí. àwọn àlọ́ lè kó wúrà. sẹ́wọ̀n nígbà tóun náà ń sin ní ti ń kó jọ ní ti ń sin owó òun ò sin ẹran owó ní ń sìn nígbà tó lé bá kú oṣù kan báyìí bàbá kánú lọ nígbà tí ó lọ wá kó ẹran bíi 30 wà bíi 40. ìbá ń tẹ̀ra wà lè rọ́jú mẹ́yọ̀ kan bẹ́ẹ̀. a ò sì dáa. ó tún wá kú bíi mẹ́rin ìmọ̀ sin àwọn ìdọ́dún tí ń bọ̀. mòrí wa hàn. mòrí ọlọ́run wájibà ni aleik. dáadáa ni fún ọ. wà á lẹ amthalik. àtàwọn tó bá tó dúró àbúrò rẹ báyìí. dáadáa ni. tábà ti fi nǹkan dandan báwọn yòókù jìyàwó jẹ. Allahu akbar. torí pé oníkápá rẹ̀ ọ̀wá lè mú un ẹ̀kọ́jú ó ti yàn bẹ́ẹ̀. alákọ̀ọ́kọ́ nu condition lọ́dọ̀ àwọn àfa wa Shafi'i ìlú. rahimahumullah. àmín. ẹ̀kejì nínú àwọn condition tí wọ́n fi di ọ̀ràn yẹn lọ́dọ̀ àfa wa Shafi'i òun ni kí mùsùlùmí an yanzura al-muslim bi an yudahhiya
kí mùsùlùmí ó sì nadhiru kò sí májẹ̀mú pé yẹn pè ọ́ lọ́dún ní àpò ọlọ́run final year mọ̀ wáyé tó bá jẹ́ mú first class jáde ọdún tí ń bọ̀ yìí tó súnmọ́ wáyé yẹn pè kí kòró tó dé báyìí sọ ti bá jáde kòró tí dé sọ ti jáde wá sí first class lè yá àwọn wa ló dé yìí o tó irú wọ báwọn wájú bàtọ́ nàlẹ́ dáná kó padà lé ọlọ́run ti fi tọ́ fẹ́ lé ọ lọ́wọ́ wọn náà lọ sí bọ́lọ́run sí májẹ̀mú kì í sòun ọlọ́run yóò nù mí yóò bí ọkùnrin tíyàwó mi ò sì kú tí ó sì kú ìgbàna lé à yọba ló ń kọ́ bàbá tí wàá lè jẹ gbèsè ní. yóò san gbèsè rẹ̀ náà tó lù. ok tòun ta ìlú kódà tó bá wá dọ́wọ́ rẹ̀. yóò wá san ṣé yóò wá dó dé àsìkò lé àná. ọ̀nà méjì làwọn fa ọwọ́ àkọ́kọ́ ọ̀nà alákọ̀ọ́kọ́ wọn ni torí pé bá ní kó mo tó dín náà iléyà tí ń bọ̀ o lè má dìgbà náà. wọ́n ní ṣùgbọ́n innamal a'malu binniyat kò ní dàníyàn iléyà mọ́ torí pé iléyà ti kọjá. àníyàn gbèsè tó jẹ Ọlọ́run. yóò wá sí nígbà tá a fẹ́ sọ kàfàrà yóò ti sí inú. lọ́dọ̀ àwọn àfáwà Ṣáfi'í àwọn ní súnà mu'akkada ni àmọ́ ó lè dọ̀rọ̀ ẹ̀ máa yàn lọ́wọ́. ọ̀nà mélòó ni wọ́n á gbà á dì wọ́n lọ́nà méjì àti ká fún wa àgbọ̀ yìí. iná ọ̀dọ̀ afẹ́wọ̀ ilé kẹta tá lọ́wọ́ ni àfáwà Ahmadu Hanbali rahimahullah Imam Hanbali òun ní innaha sunnatun mu'akkada sunna mu'akkada náà òun náà farama ṣùgbọ́n wa yumkinu an tusbiha wajibatan wá pọ́sibù kó dọ̀rọ̀ yẹn òun náà farama pé sunna ni ṣùgbọ́n lè dọ̀rọ̀ yẹn fi halataini olùkọ́ndíṣẹ̀ méjì bí tàfà àkọ́kọ́ òun náà tún wá mú alákọ̀ọ́kọ́ ní tàfà fi ṣèkejì lòun fi alákọ̀ọ́kọ́ ó ní fi halati nadhri ìgbà téèyàn bá ṣe má jẹ̀mú tá a wílẹ̀ kan lérí fọlọ́n bọ́ bá ṣe nǹkan báyìí ṣe nǹkan báyìí fún ọlọ́run padà ẹlẹ́ẹ̀kejì ó ní wat-ta'yin ìgbà tó bá di ojúlówó ọ̀ràn èèyàn léèyàn lórí. ìgbà wo ni wàá dojúlówó ọ̀ràn èèyàn léèrí. ọ̀nà tó lè gbà wá pọ̀ wá. ọ̀nà alákọ̀ọ́kọ́ ń bẹ̀ tó lè gbà dọ̀ràn èèyàn léèyàn lérí pé fardu ayni ni alẹ́ yìí. gbogbo wa àlówó tó pọ̀ so àmọ́ ẹnìyàn wá fún ọ lọ́wọ́ lówó ẹran àbúrò mi sì ní gba 10,000 yìí fún ẹ̀gbọ́n wa gbà àmì náà fún 10,000 yìí ẹ̀gbọ́n wa akẹ́kọ̀ọ́ náà 10,000. ẹ̀yà sì lówó tá fi ń fún ọ lówó. torí ẹ̀ la fi ń fún ọ lówó. torí ẹ̀ la fi ń fún ọ lówó. àánú orí ìlú bọ́ sílé. ọba gbowó tán. ọ̀rọ̀ ìlera sọdún. àwọn arìnrìn pé. alájì ọ̀pẹ ara wọn. yóò dì ní ọdún báyìí àwọn kò pẹ́ àárọ̀ ọdún ní ọlọ́ra ìwà nǹkan máa ti bẹ́ẹ̀ pé ń wá kọ́ dẹ̀ ńgbà wọn. bí àtàrí ọba fọ ẹran dàrú ni ìyá kí ni ọ ní kí n mọ ẹran ní kí n aṣọ ní kí n ra ìpè nígbà tẹ́yìn ó ti pa wọn kò wulẹ̀ nídìí. bẹ́ẹ̀ni ẹ kú mọ wájẹ. kò wọ́n mọ̀ pé ẹran lè ṣe torí jíjẹ là á fi pa. èyí torí jíjẹ torí wàá fẹ́ mú àṣẹ Ọlọ́run bá ṣe àfẹ́fẹ́sí lọ́run ní. méjèèjì náà mo ti gbọ́ yìí wà. ọ̀dọ̀ àfa wa táwa fi parí ẹ̀ táwa fi bọ́ síbò mí òun ni àfa wa Al-Maliki ìmọ̀ọ́mùnà Maliki táwa ń tẹ̀lé gbogbo West Africa òun là fa wa táwa ń tẹ̀lé. èmi náà ń tẹ̀lé yìí mọ́ Maliki o. gbogbo wa náà là ń tẹ̀lé wọn. Maliki ni Mali Senegal Maliki ni wọ́n ń tẹ̀lé. Kótó fọwọ́ Maliki ni Kótó nùbẹ̀wò Maliki ni káwọn ti wá sọ pé Nàìjíríà àwọn afáwà ṣe fẹ́ràn wọn Maliki púpọ̀. bẹ́ẹ̀ni òun ló fi dàbí pé ẹni tó gba. kọ́dà mọ́mú wa gbàndùn lọ́rin. Maliki o ẹlẹ́ ẹ̀sọ́tù wọn dáadáa. kọ́dà mọ́mú Mali. wọ́n Mali náà Maliki ni. alájẹ́ àgbà gan fúnra wọn. Maliki yóò kó sọ. alárúbá bá gbé ti wí ẹ bá ń tún tẹ wí. Maliki yóò kó sọ. píyọ̀ tí ò ní. sangiliti ni. so àwọn afárá wọn fẹ́ràn mọ́mú Maliki dé pé wọn ní fi mọ́sí àbí rẹ̀ lẹ̀ títí tí wọ́n fi rí hújà kan pé ànábì sí báyìí wọ́n bá ti dídá ànábì wọ́n fi lẹ̀ àwọn tí ì bá ṣe bẹ́ẹ̀ wọ́n lẹ́yìn fi lè kọ́kọ́ lọ́pọ̀ àwọn afárá ń lu ìbọn wájú lọ́wọ́ àgbàlagbà ẹjọ́ òun tá a bá àtàwọn tó kù. tẹ́yìn fẹ́ máa dáṣẹ́ wọn nù. tẹ́yìn máa fẹ́ dáṣẹ́ wọn nù ẹ fi àwọn máa ṣe sádùlù ní sọlá ojúṣe ti ń tì yín yóò tì wọn. ẹ rí i pé wọ́n máa dáwọ́ lẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ wọn. èmi náà ń dalẹ̀.
Málìkì yìí kò fọlẹ̀ yẹn ẹni tí bá ti ń ṣe báwọn. alẹ́ nìkan wọ́n sára sí pé àbáwọ̀ fọ́ sára ni mo máa ti ń ṣe yìí ṣiṣẹ́. wọn ò mọ̀ pé àfa ni. àwọn kí wọ́n ó sì mọ̀ yín ṣe bẹ́ẹ̀ ni. àwọn kí wọ́n ní mísà. àfa wa àgbà alájí àgbà ọlọ́run kọ́ sálẹ̀. ìdí ẹ̀ lọ́wọ́ wa ni wà á tọ́. Málìkì yìí kò fọ ni wọn. lẹ́yìn bá rí wọn bí wọ́n ti ń kírun rí. sáájú kọ́lá àwọn bàbá tiwa náà tí wọ́n jẹ́jẹ́ àtomi gbogbo ẹ̀ wọ́n bá ń kírun àgbàdo àti wọn adarí kọ́ hírọ̀ tá a sọ ìtàn náà bí ìṣèjú ní kọ́bùdù kàdéwọ́ máyà ìtàn náà bí ìṣèjú ní wọ́n ní wọ́n sá ṣèyí náà wọ́n ló ṣe Málìkì làwọn. ọmọ mọ́tà jáde bàbá pẹ́. sẹ́yìn náà sá bàjẹ́ àní ò bàjẹ́. dúpẹ́ bọ́lọ́hún anábìlà ti ṣe. àwọn etí mọ̀tẹ́lómi wà dúró jọ wà múra sí kankan gbogbo ẹ̀ náà là nábì ṣe ṣe Sallallahu ìta nábì bá ti wá ṣe òun ó ti tẹ̀ tọ́ fún wa. Sallallahu alaihi wasallam. so eléyìí ni hukmu al-udhiyah téèyàn lè máa béèrè pé kí ni ìdájọ́ ẹ̀ kí. Imam Malik tá a dọ́dọ̀ rẹ̀ wọ́n wá ní innaha sunnatun ó ní sunna ni wọ́n ní wala khilafa fi fadliha. kò sí ìyàgbọ́nú mẹ́. mi kọ́ lọ́lá pé ọlá rẹ̀ kéèyàn ó ṣe kéèyàn ó pẹran o kò sí ìyàpẹ̀ ẹnu ń bẹ̀ pé súnà téèyàn bá ṣe tó ọlá rẹ̀ fẹ́ súnmọ́ rẹ̀ yẹn ni kò sí ìyàpẹ̀ ẹnu ń bẹ̀ so àmọ́ àwọn wàá pin báwọn tọ̀hún ṣe pin o torí pé ìmáàmù Dari Hijra ni ìmáàmù Malik ìmáàmù Dari Hijra ni Darul Hijra òun ni bíta nàbì ṣe hijira lọ Madina so anabi afa wa yi wa ni báwo bẹ ní kí wọn bẹ Darul Hijra Madina là ń pè báwọn. Madina là ń pè báwọn ẹni bá ti ń gbọ́ pé Darul Hijra o kọ́ra bẹ́ẹ̀ lómi bá sọ ara rẹ̀ bẹ́ẹ̀ ẹlòmíì wà lómi sọ ara rẹ̀ bẹ́ẹ̀ lómi bá sì kọ́lé kí ó tọ́sọ ní Darul tó ti múnu bẹ́ẹ̀ bá mọ́. Madina nabi lọ̀gá. Madina nabi lọ̀gá. Sallallahu alaihi wasallam. afa wa àgbà yìí òun wá ní kò sínú sàhábà o kò sínú sàhábà wa laysa mina tabi'i aidan bal huwa tabi'u tabi'a. àwọn tó bá ní ọwọ́ ọkùnrin rahman. bọ̀dá àwọn kan ní ìmáàmù ẹnìkan tó sì fẹsẹ̀ nílẹ̀ tó bá sàhábà láyé gbogbo àwọn ìmáàmù Abu Hanifa ni. torí òun ni a'maru al-a'imma ẹni tó gùn lẹ́mìí jù tó sì dàgbà jù. Abu Hanifa ẹ̀mí rẹ̀ gún ó tún wá ju gbogbo wọn lọ. bẹ́ẹ̀ mi alájà àgbà náà ti gùn. tó wá lálùbáríkà bọ́lá ti fún bàbá náà ó dàbí pé Imamu Abu Hanifa gan-an torí báwọn ọmọ akéwù rẹ̀ ti rí tí wọ́n ní farabalẹ̀ wọn bẹ́ẹ̀ làwọn akéwù alájà gbà rí wọ́n kó láti àràfà wọn ni bẹ́ẹ̀ náà ti rí i nísìnyí gbogbo nǹkan ló farabalẹ̀ lára yẹn ó dàbí dé fìlà yóò farabalẹ̀ bẹ́ẹ̀ wọ́n sọ yóò farabalẹ̀ wàlọ́ yéé tán ìwọ̀n yín gan farabalẹ̀ gbogbo nǹkan ló farabalẹ̀ lára yẹn ntọ́ farabalẹ̀ nú orí ọlọ́run ní ọmọ sí fún yàrá. Imam Maliki láti wọ́n ní sunnatu mu'akkada sunna mu'akkada ni wala khilafa fi fadliha. sọ báyìí ni àgbà ikọ̀ ibi tó kù tá lọ lẹ́yìn bàtà tí máa wọn àkàmù yìí pé kí wọ́n lè bì wọ́n náà tó ń gbọ́ wa lẹ́nìí pé kí ni ìdájọ́ iléyà pípa gan kí ni ìdájọ́ rẹ̀ ọ wà ní ìlànà nábì kan tó súnmọ́ ọ̀rọ̀ tó súnmọ́ ọ̀rọ̀ yẹn tó yẹ pé bí èèyàn bá kápá kọ́pa tí ò pa láàyò àákábù walakin yulamu àníjẹyà àmàbàwí àfàbùkù kan. Naam ẹ wá rí ibi tí mo tún fẹ́ ká lọ ń bẹ̀. Naam òun ni ṣùrùtù al-udhiyah. àwọn májẹ̀mú rẹ̀. májẹ̀mú wo ni ṣé ibi náà kàn fẹ́ pẹ̀lú ọkàn máa pẹ̀ náà ni àbí ó ní májẹ̀mú ẹran léyà pípa òun ẹni tó lówó náà tó fẹ́ pẹ̀ran ǹjẹ́ ẹran tó fẹ́ pa òun ni ǹjẹ́ ó ní májẹ̀mú ǹjẹ́ ó nílò àwọn ẹran tá à ń pa àbí ò ní. ibi tí mo fẹ́ ká wò ní sinmi. alákọ̀ọ́kọ́ náà àwọn ṣùrùtù al-udhiyah òun ni an takuna min bahimatil an'am. hayyakumullah. kọ́ wà nínú àwọn bahimatul an'am. ẹ ti tú fún wa lẹ́ẹ̀kan o. àwọn ẹran mẹ́rẹ̀ẹ̀rin o. àkọ́kọ́ rẹ̀ nínú àwọn ẹran mẹ́rẹ̀ẹ̀rin o. òun náà ni al-ibilu. kamel ràkúnmí.
ok òun ní jẹ́ ibilu. ibilu. ok a lè pa fẹ̀rẹ̀ léyà. akọ àbábo. méjèèjì. ó ti jà pọ̀ nánu. bọ́bá wù wá a lè pa pọ̀ bọ́bá wù wá a lè pa pọ̀. ok ìtumọ̀ rẹ̀ ni pé àkúnmí wọlé yá. àkúnmí wọlé yá. bí a bá lówó rẹ̀. ẹlẹ́ẹ̀kejì náà bahimatul an'am òun ni albaqar. màálù. ẹ̀sùn tẹ̀kan ẹ̀sùn tẹ̀lé náà. káwọ́. ẹlẹ́jẹ̀ àníbí àwa. òun náà wọ iléyá. iléyá. akọ̀mí àtàbò. méjèèjì náà. àbúrò mi ọ̀rà o balẹ̀ ọwọ́ kún lọ. àmì ẹ̀sẹ̀ fẹ́ràn àbò wọn ló àkọ́ra àwọn láti pa wọn jù. ok méjì. ẹlẹ́ẹ̀kẹta. naam. níta tó lè pa fún wọlé yá òun náà ni alghanam. alghanam àlùmí ò pè ní wọn ni ẹ̀mẹ́jà lo ghanam wọn ni ẹ̀jà lo kharuf. kharuf. xọ. bẹ́ẹ̀ ti pé wọn náà torí àwọn tí wọ́n bẹ́ ń ta. kharuf. ẹlòmíà ní xuruf kí ló fọ. ọgbà abdulrahman. kharuf. so òun ni raamu torí ẹ̀ tún ní se mo ti rí adáde wá kótó ti gbé ìyá kò lẹ́sà kótó ti gbé ẹ̀rọ ara kò lẹ́sà. òun náà àtàbò rẹ̀. agbo ataguntan èmi náà wí yorùbá rẹ nù. agbo ataguntan méjèèjì náà wọ́n tẹ́lẹ̀ mi àná àá ìlówó màlúù ìlówó àkúnmí ìlówó màlúù ìlówó àgbò àmàgùntàn mo lóra mímú ìlépa àgùntàn ìlẹ́jọ́ wọn mi ọgọ́. Ọlọ́run pín gbígbà bọ́lọ̀. kọsẹ̀ ẹ̀gbọ́ òun bọ́lọ̀ ti sẹ̀dẹ̀ òun. La ilaha illallah. ìwọ náà gbọ́n bọ́lọ̀ ti sẹ̀dá rẹ̀. kò gbọ́n. Ọlọ́run ló sì ọba òun. sọ lè sàbẹ̀. ojú ọgbọ́n wọn náà ti rò pọ̀ ọgbọ́n lọ́dọ̀ àwọn kan àgọ̀ ni ọ́. bẹ́ẹ̀ bó ti rò pọ̀ ọgbọ́n tóun náà lọ́dọ̀ àwọn kan ẹlòmíì gbọ́n wà lọ́ọ̀ rẹ̀ Ọlọ́run gbọ́n ẹlòmíì. Ọlọ́run gbọ́n yóò àrò pọ̀ òun lòún gbọ́n lọ́dọ̀ àkùn gbọ́n àwa náà. ọlọ́kọ̀ gbọ́n tí mo fẹ́ wí dànù ọlọ́kọ̀ gbọ́n wa lórí ìgbé abáyédé èèyàn gbúdọ̀ gọ̀. èèyàn gbúdọ̀ gọ̀. mo jiyàn bí. èèyàn gbúdọ̀ gọ̀. ayé Ọlọ́run o. Ọlọ́run bá ń kẹ́yà bàbá mi. radiyallahu anha. ẹnu rẹ̀ mo ti gbọ́ Ọlọ́run kọ́ bá ń gbọ́n àwọn ọmọ mi. Ọlọ́run jẹ́ mi ìyá bàbá mi ogun. Ọlọ́run jẹ́ mi ogun dáadáa. pẹ̀lú àlàáfíà. wọ́n wà níbo ló fi yà lọrin sítọ̀ dákọ̀ yà lọrin. ẹ má ti jẹ́ yẹn ọjọ́ ìjọ. Ọlọ́run kọ́ kẹ́yà bàbá wa. wọ́n á mú ẹ̀yin náà kó wájú wọn. àmì bàbá àtẹ̀yìn náà ta masha Allah wíwá kúkọ́ ta ìlànà ìlànà ẹ̀sìn mo dúpẹ́ o. Ọlọ́run ló gbọ́n ẹlòmíì wá gbọ́n báwọn. bó ṣe wá gbọ́n tóun tí ń kálukú náà máa pọ̀ gbọ́n lé wọn. wọ́n máa pọ̀ gbọ́n ládùúgbò wọn wọ́n máa pọ̀ gbọ́n stéètì wọn lọ́dọ̀ àwọn àkànṣe. ọ̀tẹ̀ni máa gọ̀ lé yìí. wọ́n ní lọ sí nǹkan báyìí wá wọ́n sì mọ̀ pé yóò rówó mẹ́ o. àwọn àpadàbọ̀ rẹ̀ EFCC ni ó gbé wọ́n sì máa ti ẹ̀ kó lọ́lọ́ kó ó kọ́ ẹ̀ ló fi kó ó kọ́ ló fi kó. ọ̀dẹ̀ ilé bó ṣe ti lọ bó ṣe lọ kọ́ ọ̀dẹ̀ ni oṣùgbọ́n bò ní. ọ̀dẹ̀ rẹ̀ tó ní ṣẹ́dá. so odi mẹ́ta nù. ẹlẹ́ẹ̀kẹrin òun náà ni aṣáàtù. Waqum Rahman. the plural tẹ̀ ni aṣáàtù. Waqum Rahman. bil hamza aṣáàtù. so ṣáàtù ni goat òun ni ìwúrẹ́ akọ àtàbò tiẹ̀ náà. so mẹ́rẹ̀ẹ̀rin tọ̀wọ̀léyà. àmọ́ bí ó pé nǹkan mélòó lọ́wọ́ léyà nínú àwọn ẹranko tá a máa pa ràkúnmí màálù àgbò àtàkùtà àtẹwúrẹ́ ìkànnẹ́jọ nù mẹ́jọ ìjọ ọ̀wọ̀léyà lọ́dọ̀ tí wáyà yìí níbo mi àwọn kan mi wọléyà tó sílẹ̀. tí n bẹ bẹ́ẹ̀ ni bàbá. ẹ jẹ́ fẹ́ ọkàn ìkún náà níbo mi. ok àwọn kan mi wọléyà tí ò sí nílẹ̀ tí wáyà yìí. ẹ wí fún wa ká jàǹbá ní ẹ. wọ́n pe kíni kan ní aljamus jamusu. lẹ́yìn pé wa. mo kọ̀ rẹ̀ Yorùbá mọ̀ Lárúbáwá torí pé Egypt ló wà. bóun ní ṣe máa rí. ó tóbi ju màálù lọ. ẹran rẹ̀ tóbi ju màálù lọ àmọ́ kò dùn tó màálù. Ọlọ́run jẹ́ irú kí n lọ Mọ́kà kí n wá dé Káírò náà. Ọlọ́run ó jẹ́ irú kẹ́ lọ Mọ́kà ẹtùn wa ro ẹtùn lọ Káírò náà alùpùpù náà anábìsà dùn àwọn púpọ̀ bí ẹ̀ ti máa ń jẹ́ ẹran Mọ́kà lọ yẹ kí ẹ̀ máa jẹ́ ẹran. gbogbo yẹn tẹ lọ Káírò yìí náà gan bí ọba wù yẹn ata bí ọba wù yẹn tẹ́lẹ̀ ní ọba ti rí ogúnlọ wù yẹn. ọlọ́jà rí pẹ́sà. orí pé yàn ní dé Káírò kọ́ mọ̀ kéwóké. Allahu Akbar kí ti gbogbo yẹn Ọlọ́run sí fún àwọn màlájí àgbà Ọlọ́run sí fún wọn.
Káírò náà fẹ́ràn lágbàá. tẹ́wàá rẹ lómi dé àti Káírò náà lélẹ́yìí sì dé àmọ́ kò jọ gbogbo àwọn tí àwọn àfa bàbá wa rọ́dọ̀ ń gbé wa. Agiragulaza. Káírò wà ní láàpapọ̀ ayé amíní púpọ̀. Bẹ́ẹ̀ni barika ni púpọ̀. Allah. Pẹ̀lú tó lè sí iná wà. La ilaha illallah. Òkè tí ò sí mọ́kà àgẹ́dẹ́ ń bẹ̀. Òkè náà àgbọ̀gbọ́n ló kéré pé ó kéré pé máa ń bẹ́ báyìí náà ni. Òkè tó lè sí iná wò fẹ́rí òkè òun ni. Allahu Akbar bí ẹ bá débẹ̀ èyí ó mọ̀ pé ó tọ́ka Ànábì Mùsá kọ́ wà nínú ulul azmi. Àwọn márùn-ún ni. Àwọn márùn-ún tí wọ́n jọ ga gbogbo Ànábì Ọlọ́run. Bí ẹ bá débi òkè wọn. Èyí ó rí i pé ìjọ tá a débẹ̀ pẹ̀lú samahatu sheikh al-muhandis Engineer Musa Kamaluddin. As'adallahu ayyamahu. Àmín ya Rabb. Àjọ débẹ̀ ìjọ tá a débẹ̀ àti wọn ṣe àìsùn májú ni ṣe àìsùn bídíà o n ta fi rin òkè ń ká ní pé agbéra báyìí nísìnyí wọ́n fẹ́ pé mọ́ gíríbì ní àwọn òkè ń lọ ká tó dé òkè wá lókè yẹn yẹn it was around 2 o'clock a.m. lóru mọ̀wọ́lọ́ mẹ́yìn. Àwọn akáàtì máa sọ pé òkè ń kò ju kíní lọ tí yọ ká wà lọ́ọ̀yà àríyàn tó wí bẹ́ẹ̀. Àwọn òdebẹ̀ òun lọ kẹ́sẹ́ gbọ́n tó bá dé Káírò náà ni máa ń débẹ̀ torí pé kì í ṣe Káírò ló wà tàbí Káírò city kan as in state kan ni nínú àwọn state tó wà ní Káírò tó wà ní Egypt ẹ̀sìn Egypt tó wà ní Egypt so túrìsì náà òun náà wà ní another state so kẹ́ tó débẹ̀ gan I thought bóyá. àwọn akókó ń wò wá láti Káírò òun náà tó yẹ kí wọ́n kú ti máa dé tí ń lọ. wọ́n já wa àwọn ìwé àṣẹ tí wọ́n ti mọ̀ pé àwọn ti máa yìn. àtẹ̀ láwọn èèyàn àtọ́lá ìmọ̀ àtúnmáwọn èèyàn lọ. níbẹ̀ ní o kọ́ yín Al-Azhari níbẹ̀ ń bẹ̀ oníkọ́ agiragula. Al-Azhari ń sì ní ẹ̀mọ́ wùlẹ̀ jẹ́ débẹ̀ mu pé èyí ṣe tí tá a fi ń jẹ́ Al-Misri ti pọ̀ ajá Al-Misri ẹran Al-Misri akínníkan Al-Misri kan ṣe wá ń bẹ ajá ni púpọ̀ torí wàá torí léyìí gan àwọn oníjà Al-Misri a máa ń jẹ́ Al-Azhari tó gbogbo ẹni tí ọba ti fẹ́ràn alájẹ àgbà. àfa mi kan bẹ́ẹ̀ Kaduna ọlọ́run máa sànù púpọ̀ ṣé Kabiru ní Al-Misri tí wọ́n kò sínú ìdẹ́wì. ṣé náà mo sọ pé àwọn kan bẹ́ẹ̀ ń bẹ́ẹ̀. àwọn aláàrí ní sábà náà ń jẹ́ Misiri. àwọn náà sì lára. wọn ò sí mẹ́ àmọ́ àwọn kan bẹ́ẹ̀ ẹ̀rí mi kò ń bẹ́ẹ̀ jábọ̀ lọ́kítà lọ. àti kò mẹ́. náà túrìsì náà. náà. òkè tó lágbára púpọ̀ ni kéèyàn ó lágbára ní gúngùn kódà wallahi àwọn ní China America Russia kò síjọ́ kan tẹ́ dé túrìsì náà tẹ́ ẹ̀ máa ní ráwọn yẹn tí wọ́n wá físítì. Allah ayé alibarika. àmọ́ àwọn ará Nàìjíríà wí máa yé bàbàrà nǹkan. sàwọ́lá yìí ní ìjọba alibarika. inshallah ẹ̀ sì débẹ̀ lóko. Masha Allah. kódà Nàìjíríà ló débẹ̀. amina àkọ́kọ́ tí kọ́kọ́ lọ kú tọ́nu lọ lè ṣe wá sí àjọlọ pẹ̀lú bàyìí Nàìjíríà tó dóye. nígbà kọ́kọ́ jáde kó Nàìjíríà nù ayé mi lójú ń sọ gbàdúrà tẹ̀sí yóò gbà ó ti gbà lọ́lọ́ ájì náà àjọ lọ ni àtàwọn amẹ́kẹ́wù mi àpọ̀tà mẹ́lọ́ ni àyàkùn lọ yóò mọ̀ dá sí mọ́ yísà túrìsì náà tẹ́ ẹ bá débẹ̀ tẹ́ ẹ bá tún wá dókè tán ẹ wà á rí ibì kan tí wọ́n ń pè ní Munajat Musa bí títí ń bọ́ lọ́hún sọ̀rọ̀ títí ń bọ́ lọ́hún sọ̀rọ̀ ẹlòmíràn wà sọ fún wa pé ibi tán dẹ́mákéètì wọn pé kì í ṣe bẹ̀ ní tí máa bá Ọlọ́run sọ̀rọ̀ wọ́n kà ṣe bẹ̀ ní mìíràn tí wọ́n wà ń bẹ̀ tó fi mọ̀ pé bẹ́ẹ̀ wà ń bẹ̀ àti bá ti ráyè òun bí ẹ̀ ṣe ráyè yóò ti mọ̀ pé àmì Ọlọ́run wà ń bẹ̀ torí pé téèyàn bá débẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run àwọn kan bẹ téèyàn bá dé ilẹ̀ Lárúbáwá èyàn kàn máa tú Kùránì sardan kọ́ àti máa tú sẹ́wọ̀n gbọ́ yìí àfikún ra àwọn nǹkan oṣù nígbà ìkọ́ àyànà rẹ̀. nígbà tí yẹn ti wá sí ájì ni. àbíkà tí yẹn ti wá sí ájì ni. tí yóò lọ ájì rẹ. àbíkà sọ pé wà sí ẹni tí ò tí ì sí ìyàwó. ẹ wá ní oṣù wá sí ìyàwó fún tàkàtà. wà sí inú tíra ní í ṣe. ètí ìṣe practical. tíọ́rì ní í ṣe. àmọ́ tó bá ti fẹ́ yàwó tán bọ́dà kò ní máyàwó àkótó máyàwó ọ̀nà ó dín. bẹ́ẹ̀ni ibi tí yẹn rí léwu lòun náà máa fi wá sí yóò ròyìn obìnrin dáadáa obìnrin wọn máa ké bójú. ọmọ pẹ bá ti rí mi. mo dúpẹ́ o èmi ti ṣe o. alhamdulilayi àwọn tí èyí ti ṣe náà. lọ́sẹ̀ tó lọ yìí ni màá Nàìjíríà náà gbéyàwó. Allahu akbar agbowó yẹn.
a sì sàn ọ̀rẹ́ jẹ́ rí ike. túrì sí náà wà ní tẹ́ bá débẹ̀ bí kan bẹ tí Ànábì Mùsá ti lóun fẹ́ rí Ọlọ́run kọ́lọ́lọ́ ní lantara àbàdí mẹ́wọ̀n afáwà Zamakhshari ó ní láwùn ó ní láwùn tí ò ní báyìí lọ mo fẹ́ràn rẹ̀ púpọ̀ jù nínú àwọn afá tí nǹkan bá tún jù mo fẹ́ràn rẹ̀ púpọ̀ máa ra gbogbo tíra rẹ̀ ní máa ra torí pé àfà náà onímọ̀ wà mọ̀ kó ní mímọ̀ wà mọ̀ kó ní mímọ̀ ẹ wà bá bẹ́ẹ̀ ó sì tafsiru Kashaf ìdí mẹ́ta ní báyìí ìdí mẹ́ta ní gbà tó ṣe tán ó wá kọ gàrú orin kan sẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ẹ̀yìn orin náà orin gàrú ni. àlejò àlùbáyé kan àbí ká sọ tọjọ mi. ẹ bá ti pa mí láṣẹ. àyè náà lè ní gbogbo ètò lọ́wọ́. níbẹ̀ tí wàá ní lọ́lọ́njẹ ìrántí rẹ̀ ó ní inna tafasira fi dunya bila adadin wa laysa fiha la amri mithlu Kashaf. la ilaha illallah. ó wá ní alijalu ó ní in kunta tabgil huda falzam tariqatahu wani alijalu da'u walika ẹgbẹ̀rún ẹ̀gbẹ̀rún ló wà lájá wani walika ṣáfù ka ṣáfì orin garu rẹ̀ nù walika ṣáfù tíra rẹ̀ ka ṣáfù wọ́n ni alijalu da'un alijalu da'un àìmọ̀kan da'u àìsàn ni walika ṣáfù ka ṣáfì alijalu da'un walika ṣáfù ka ṣáfì. tíra mi yìí wá ní ó jẹ́ wòsàn fún. ẹ wá tó ti bẹ̀rẹ̀ rẹ̀ ṣé mo rí tú. bẹ̀rẹ̀ ju wá pé kíláàsì. ó ní inna tafasira fi dunya bila adadin ẹ̀rìbá tí mo fi ní gàrú orin ni. wọ́n ní walaysa fiha yàní mina tafsir mina tafasiru àwọn yahudu ila tafasir walaysa fiha la'amri mithlu Kashafi. Siru tẹ̀mí bẹ́ẹ̀ làámúrí mo fẹ̀mí mi búra èyí ti rọ̀ díẹ̀ ibi tí mo lò pé sí ayé mi dé yìí mo fi búra kò sí mithlu Kashafi. La ilaha illallah. So alijalu da'un walika ṣáfù Kashafi. La ilaha illallah. ó ní kunta tabgil huda wọ́n fẹ́ mọ kéwú dáadáa. Huda bẹ̀ wọ́n kéwú nù. Kéwú nù wọ́n fẹ́ mọ kéwú dáadáa falizamu tariqatahu. ọmọ lè ka kọ̀ra kó ma kí. ẹ̀ tó nàbà tó fẹ́ lónìí o sọfẹ́ dàbí Zamakhshari ó nà ló sì náà wá bíbélì kẹ́límì. bẹ́ẹ̀ni tíra tó ṣe pọ̀ tí ò ní báyìí lọ maqamat tá a máa ń kà maqama Hariri àti Hamadani méjèèjì lọ gbajúmọ̀ nílẹ̀ yìí. òun náà wá tún ní maqama Zamakhshari òun náà ti maqama. níjọ́ tí mo lọ ra maqama rẹ̀ o gbé jùlẹ̀ kò sí ká tó lè dé. ọ̀tẹ̀ wa lè má lọ́dọ̀ tẹ̀yẹ mo ti mọ̀ pé kò lè. ẹ̀tọ́ ń lọ ọ̀rọ̀ padà wá sí ìrọ̀rùn ọlọ́run wá sí ìrọ̀ ọlọ́run wá wọlé alájà bọ̀ wá sí ìrọ̀. ọlọ́run bí ọlọ́run wà ní wà gbọ́. ẹ̀rọ pé egun àfáà ni. Masha Allah. egun àfáà ni so àfáà wa Zamakhshari ọlọ́run kọ́ sàlékún kẹ́. àmín ya Rabb. gbogbo àwọn àfáà wà lápapọ̀. náà túrì sí náà nígbà tẹ́ bá débẹ̀ nígbà tí wọ́n á ní ibi tí mo ti lọ ni pé ó ní innaka lan tarani ọlọ́run sọ fún Musa pé o lè rí mi o. o lè rí mi o. dàgbé ẹ o. so àfáà lọ́wọ́ ni láwùn ni ó ní lan àbàdíyà sọ̀fíà. ok. láyé tá yóò fi parẹ́. o lè rí mi. Musa sà ni mo fẹ́ rí ọlọ́run ní ọlọ́run adáni nítorí ilẹ̀ lè jabali máa wò kéwù òkè tó lè sí náà nánu o. àyìnista kọ́ra makanahu. bí n bá fara hàn òkè tó òkè n bá fara balẹ̀ tí nǹkan kùn sí sáfù fàtàrà ẹ̀ ọlọ́run bá fara hàn òkè wọn fọ́ sẹ́wárí tí wọ́n fẹ́ lónìí pé yóò rí pé ìrádọ̀ ọlọ́run bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bó ṣe wá fọ́ òun ẹni tó bá ti dé bíṣìrì òkun lẹ́kọ̀ọ́ lẹ́yìn pé tá a bá dé bí òkun báyìí bí ṣe máa ń rù tá a bá ń wù lọ báyìí àníri nǹkan kan mọ́ nígbà tá a yẹ parẹ́ síbẹ̀ so bókè òun ṣe wá fọ́ lọ àwa níri nǹkan kan mọ́ lẹ́yìn tiẹ̀ náà àfòkìtọ́ fọ́ lọ. sọ̀rọ̀ kí káńkì yẹn bá dó lórí òkè sóbì nìsín tẹ́ bá wọ ẹ̀gbẹ́ ọ̀tún ẹ̀ mọ̀ra àwọn alé ẹ̀ mọ̀ra àwọn oríṣiríṣi nǹkan tẹ́ bá dó lẹ́yìn ẹ̀ bá wọ ẹ̀gbẹ́ òsì àmọ́ tẹ́ bá dó lórí òkè tí Ànábì Musa ti ń ṣe mọ̀nàjà àwọn ibi òkè tọ́lọ̀ ni ọmọ òun ni ọ̀fọ̀ lọ ẹ̀ wá níri nǹkan kan mí lẹ́yìn rẹ̀ fífọ́ òkè débi tó ní yóò dé ibi tí wọ́n parí sí fífọ́ òkè náà lẹ́rìí. náà wà mí ọlọ́ọ̀tì bẹ́ẹ̀ bẹ́ẹ̀. so àyè wa lálùbáríkà púpọ̀ so mo fi ní sẹ́wárí ntàwọn fi gùn ún. ẹranko kan lè ti lọ.
tó wà ní Cairo. tó wà ní Cairo Jámùsù. Jámùsù wà ní ẹsẹ̀ ohun tẹ̀dá mi padà. Jámùsù wa tóbi òun là á máa ń jẹ ní hostel wa. ẹ̀yin jẹ́ rí dáadáa. òun là á máa ń jẹ ní gbogbo àwọn zipilẹ̀ sàbúrà ń bẹ lọ́wọ́ nísìn. sàbúrà ń bẹ lọ́wọ́ sọ fíìmù láyé fáṣọ ẹ̀ gbogbo àwọn àfa dáadáa ni àwọn àdàbí yóò nà kó hò ní. so gbogbo wọn ń bẹ lọ́wọ́ wọ́n ń jẹ dojoojúmọ́ ni wọ́n máa ń jẹ. àfàmùnírù àfàdúrà gbà ọlọ́run kọ́ dárí gbogbo wọn wálé dáadáa. àti gbogbo tí ń jọ ma kéwú tọwọ́ lọ́hùn náà. gbogbo tí láì dasa àdáyẹn rí ẹ kẹ̀kẹ́. gbogbo ma kéwú. ọtí ń jọ ma kéwú ọlọ́run takùn dárí wa dáadáa. yá bá wọn òbí wa dáadáa. tí ọ̀rọ̀ bá gbé wálé dáadáa nù yá gbé wa májà gbé màá wá káwọn mọ́lẹ̀ o. àwọn tá a wálé náà ọlọ́mọ àti wọn bá a ní pòlù fún. ọlọ́run ṣe ń pòlù fún kò ní ṣe ń pòlù fún láíláí. àmín bàbá Masha Allah. naam Jámùsù ni ìṣẹ̀lẹ̀ yìí òun náà wọ Iléyá. ara Cairo la ma so bóyá yóò wá Saudiya náà yóò wá nílé àwọn ẹranko lẹ Lárúbáwá ni gẹ́gẹ́ bí ìgbà tí aláwọn àgùnfọn Kánò ń bẹ sùúrù àwọn àgùnfọn wọn sí ìdúgbò àwọn àgùnfọn tó oríṣiríṣi àwọn kan bẹ tá à ní lọ́hùn náà ní Cairo. ogun tó gbígbé ewúrẹ́ ni o ẹ̀rù gbígbà àgbòlẹ́ pé ẹ̀rù àgbò ni tó tóbi gan irú rẹ̀ náà kò sí láwọn lómi náà. mo wá ní mo níbi rẹ̀ tọ̀ náà. àgbò àmàlù tẹ ewé àti àràkúnmí owó rẹ̀ bá wọn kó ti pọ̀ jù náà èèyàn kan náà ní ọ̀rà ni àbí oníyè èèyàn. mo ti rò bá débẹ̀ náà. ẹ débẹ̀ ìṣàlọ́ torí pé ẹ̀sìn nígbà tẹ̀sí wá bẹ̀rẹ̀ bá ká sọ yàn yìí náà. mo ẹja mọ̀ sórí àtẹ̀tẹ̀ bí àdúrà. náà àwọn mẹ́rẹ̀ẹ̀rin yìí àwọn làá máa pa fún àti ìṣe ìwo ló dáa jù láti débẹ̀ nù àwọn àdébí ìwo ló dáa jù tó yẹ ká pa tó yẹ kí n sojú kókó èyí tó bá dáa jù lọ yẹ kí n sojú kókó lọ́dọ̀. bẹ́ẹ̀ni tó dáa nù wọn náà fẹ́. ẹlòmíì bó máa ṣe ń bẹ̀rẹ̀ ìyàwó ní ti ń béèrè wàhálà ìmọ̀lẹ́ nìkan ẹ mọ̀ pé Ànábì sallallahu alaihi wasallam ó ní tó ń kàwé ìkànnà wà fáwọn nípa ọ̀rọ̀ náà jọ mi lójú púpọ̀ wà ní wọn là máa fẹ́ obìnrin fún abẹ́rẹ́ lè ìjà máa lè ha ìkíní kankan ọwọ́ ní òun o lóun òun ọ̀tá kò rà nábì o ní àgbogbo tọ́nà ọba bí ó bá sì lẹ́sìn tó kọ́nà fẹ́ wa ní ẹwà ní àkọ́kọ́ lọ́dọ̀ tó bẹ́ẹ̀ lómi ti ń bẹ kẹfà ńgbà tẹ lọ bẹ náà ni pé ìbómi tó dáa náà ni wọn náà fẹ́ ń tọ́ da sí lọ́hùn ẹlòmíì ńgbà tí ń bẹ̀rẹ̀ ìyàwó báyìí tí ń bẹ lọ́hùn ìyàwó báyìí. bàbá ìtàn àti ẹ̀ka tàn sí lọ́wọ́ yìí Ìbàdàn àbí ilé Ìbàdàn. bóyá n tó lè dáhùn ẹ̀ nígbà àfáà yìí ń bí mi ń sọ àwọn àfáà kan táwọn náà ń ṣe irú tí ń tẹ̀ ń ṣe tọ́lọ́ fún àlùbáríkà sí wọn á dàpọ̀ ń bẹ náà dàbí yá tí ń ṣe irú ẹ̀ ọlọ́run ìgbà bá ti ń sọ ńgbà tá à ń sọ lẹ́yìn àti wọn sọ wájú báyìí so ètò sì dájú ni pé kò yẹ ká sọ ìyá máa sọ nítorí pé afẹ́kẹ́ fi mọ òdodo ń tàn wí àtòun àtẹ̀mí là ń bẹ náà rẹ̀ báyìí so bá a ṣe fẹ́ sọ jáde àmọ́ húnmọ́ àwẹ̀ náà ń bẹ lára tá a gbọ́ parọ́ so àwọn sọ mo wá ń sọ láyé fún wa ní sọ́ra àwọn afá kan bẹ̀ tí wọ́n ti lóǹkẹ́ tí wọ́n ti táfà àfẹ́fà yìí ṣe so orí ayé torí tó fẹ́ jẹ́ àti tó fẹ́ jẹ́ so mo wá sọ fún pé irú èèyàn báyìí ọlọ́run lọ́mọ ṣùgbọ́n wọ́n ní Allahu yatawalla saraira so wan nasu yatawalla az-zawahir àwọn dájọ́ gbangba ọlọ́run dájọ́ ntàbá ti reaction ní oṣù kan tí yẹn ń ṣe lókàlùkù náà sì mọ̀ mo ní ìwọ náà wò mo á fún láwọn instances oríṣiríṣi mo ní àmọ́ tàfà gbogbo afárí mi yìí tí àwọn náà jẹ́ ọ̀darí wa bá wọn àmọ́ kèsì tí wọ́n jẹun làkọ́kọ́ lọ́dọ̀ wọn pé kó làwọn èèyàn ó ṣe tí wọ́n ní táwọ́ ìyà nípa ẹ̀sìn wa yìí tí wọ́n ní dáadáa so mo lẹ́yìn gbà wọn àwọn nǹkan náà wà darí wa bá wọn mo ní bí mo ṣe rò ọlọ́mọlọ́mọ yòókù. ìbáàdà ni kí n tàn sí. mo wá sọ fún mi ìbáàdà làáfà fi ń ṣe. ibi tí mo ti yà lọ ni pé ńgbà tẹ ẹ dé fìlà kan mẹ́tí báyìí mo dé wọ́n rí i pé bá a bá fẹ́ sin lọ́hùn ntọ́ bá dà là á wọ̀ lọ bẹ́ẹ̀ àmàjẹ̀mú dé fìlà mẹ́tì. ẹbí wa ń gbà wọn. mo bí yín àbí mo bá lọ lè délé yìí pé tí wọ́n wọ́n rí mi máa ń tọ́ da kó fẹ́ lọ lè sin lọ́hùn bẹ́ẹ̀ mi bá lọ mọ́lásí aṣọ ọ̀sùn ní ọwọ́. ọ̀dà ọba ọlọ́run lọ́ọ́ pàdé bá bá fẹ́ lọ́ọ́ pàdé mẹ́gàjì ilé yín tọ̀wọ̀n kọ́ pàdé rí sí ọ̀wọ́ abẹ́ náà ní tọ́ wọ̀ lọ́nu. bàbá fẹ́ pa lé ó tún lè tó dáa jù. lè tó dáa jù ọlọ́run náà nítorí bá dáa Allaha tayyib. la yakibalu illa tayyiba. tó bá dáa
àmọ́ kọ́ wá lọ wá ẹran kan tó yẹ pé ẹ ti ẹ̀rọ mi. títí yàgbẹ́ ní so títí ń so títí yàgbẹ́ ní so. ẹran lẹ́gbẹ̀ẹ́ kan ọ̀bẹ lẹ́gbẹ̀ẹ́ kan ni. pẹ̀tọ̀ bọ́lá bá ti pé àyín náà ni. a má jòkú jí bá. tàmí ọ̀rọ̀ bẹ́ẹ̀ àbí ràmí ọ̀rọ̀ bẹ́ẹ̀ ràmí ọ̀rọ̀ bẹ́ẹ̀. àìfirú nǹkan báwọn àìfi Ọlọ́run náà sì yàn sọ ohun tóun fẹ́ fa kò sí kankan tọ́lọ́run ọ̀sọ́ ọ̀sọ̀ gbogbo ẹ̀yìn alátòkè Ànábì náà sì wá sàlàyé rẹ̀. sallallahu alaihi wasallam. so torí ẹ̀ ni pé àwọn mẹ́rẹ̀ẹ̀rin yìí ká máa ń lọ púpọ̀ wọn ni àkọ́kọ́ nu ṣurutu udhiya so kọjẹ́ mímbà yìí má ti là náà so nínú àwọn mẹ́jẹ̀ẹ̀jọ tá a kọ́ mẹ́rẹ̀ẹ̀rin tá a kà ti ń papọ̀ jẹ́ mẹ́jọ gbọ́dọ̀ jọ kan wọn. ẹlẹ́ẹ̀kejì náà àwọn ṣurutu yìí ni salamatuha min al-uyubil fahisha. so kí an yaslama aw an taslama al-udhiyatu hayyakumullah min al-uyub al-fahisha. so kí ẹran iléyá tá a fẹ́ pa kó bọ́ kó bí àwọn láìfi kan tí ó da kó má láwọn àbàrùn la. ma hiya al-uyub al-fahisha. àwọn àfa Ànábì fún ara rẹ̀ lọ́ka ọkà àwọn afáàná tó wá sí ìgbìyànjú wọn fi kún àmọ́tà Ànábì tó ka òun la fẹ́ dúró lé lẹ́nu. ó ti tó àwọn àlẹ́ gbìyànjú. torí àyè tí ọ̀sẹ̀ gbà wá torí pé àwọn náà wọ́n ṣàlàyé ọ̀rọ̀ náà. sallallahu alaihi wasallam. àkọ́kọ́ nú ẹ̀ tá Ànábì kọ́kọ́ sọ fún wa ni pé sallallahu alaihi wasallam. ó ní arba'un ó ní mẹ́rin kan bẹ̀ la tujzi'u min al-adahi la tujzi'u min al-adahi yani kò sí tìfáwò la yaktafi min al-adahi so pé mo pẹ́ràn o láìpẹ́ la yaktafi pípẹ́ràn o ní kó o ní láàdá ẹran pípa lọ́dọ̀ Ọlọ́run àwọn kẹmẹ́rẹ̀ nìyí kò gbé ẹran léyà àyè pa ẹran ní o Ọlọ́run fẹ́ ká pa o àmọ́ nítorí báwọn nǹkan bẹ́rẹ̀ rẹ̀ yìí ti ń bẹ lára rẹ̀ tó fi palíyà tiẹ̀ ọ̀dà ọ̀pàlíyà nǹkan mi lọ pa wà kún un lọ. so Ànábì wa sáyẹ alákọ̀ọ́kọ́ tí ó wí ó ní al-awra'u al-bayyinu al-awaru owó àkúmọ̀ràmọ́ al-awra'u al-bayyinu al-awaru òun ni ẹran tí àwòyí bí àwọn ògbó máa sọ ẹran ẹbí wọn ti máa ń pò Ìbàdàn bẹ́ẹ̀ ni wọ̀ yọ àìsí àwọn Ìbàdàn bíi ẹni wọ̀ ọ̀yọ́ ẹran. Ìbàdàn kọ́ là ń sọ àti sọ̀yọ́ ọlọ́run sì kúkú ṣe wọn àwọn Yorùbá tó yanjú ní Ìbàdàn náà tọ̀yọ́ oyé wọn táwọn wọn ti máa ń tarí àjọ máa pòwe náà ni àbísà kásọ ni wọn ní ẹran yìí ní wọ́n Ìbàdàn kò rí iná dáadáa ẹran tí ò rí iná dáadáa owó àkúmọ̀ràmọ́ kò fọ́ lójú o àmọ́ ò rí iná dáadáa kò rí iná dáadáa tẹ́tẹ́ bá rí tí máa ń rìn lọ nísìnyí ẹ máa gbà gbọ́dọ̀ ẹran ìyá ń gbà yóò máa gba bí iná àrò tí wọ́n ń dá àbí kọ́ máa láàrin èèyàn so ṣe pé kò rí náà àmọ́ kò rí náà dáadáa irú ẹran báwọn ni ó ní àìbù àìfẹ́ràn kẹran pa àìfíìsì ìjọsìn ní wọ́n fún wọn náà wọ́n fẹ́ bùn wọn náà ru ẹran sọ gbà ru ọ̀rọ̀ rọ́bà ló máa ń pa fọ́nà ó bò sí nígbà òun náà Ọlọ́run ò ní gbà Ànábì tí wàá yanjú rẹ̀ mẹ́rin ni alákọ̀ọ́kọ́ al-awra'u al-bayyin tó yẹ pé bayyinul awar àìrínà rẹ̀ ọ̀hún ẹ mà kí ẹ ti pé àmọ̀kọ́ ọ very glaring márùn-ún alákọ̀ọ́kọ́ nù sọlẹ̀ kejì wal-maridatul bayyinu marduha ẹran tó yẹ pé àárẹ̀ tí ń ṣe ó fojú hàn ọ̀pamọ́ bí ẹran elékuru tí ò sírun lára rẹ̀ mọ́ àgbo máa ń ní irun láàní ewúrẹ́ máa ń ní irun láàní kò wá sírun lára ọkùnrin ara gbogbo ara rẹ̀ tó funfun gbòò elékuru nù irú ẹran báwọn àyèfi paléya kò bá jẹ́ màálù táàrẹ̀ kọ́ ọ̀rọ̀ akọ́ wọn tó kí wọ́n ń yàgbẹ́ ọwọ́ ń lẹ̀ àárẹ̀ ń ṣe tó sì máa ó mọ̀ àyèfi irú ẹran báwọn àyèfi paléya tọ́wà ní ọdẹ ni ọdẹ dandan fọ máwà yìí tọ́ dẹ́ mo rí lọ́pọ̀ etí pa rẹ̀ bá ti ká òun ni kí ọ̀rà. ẹlẹ́ẹ̀kẹta al-arja'u al-bayyinu dhal'uha
ẹran amúkùnrin ok al-arja'u ìwòlẹ̀ ń pè lámọ̀kùn Yorùbá. àti mọ̀tí ń já amúkùn ní inú ìyẹn amúkùn lọ́mọ yìí ẹsẹ̀ rẹ̀ ò jọra wọn. ọwọ́ ìyá àti báyìí kò wá nílé ibi rìn dáadáa náà ẹgbẹ́ rẹ bá ń lọ ilé àwọn alájà àgbà wọn ó ti débẹ̀ 3 hours kò dé yọ̀ọ́sẹ̀ wà ń lé sáwọ́. gbogbo bẹ̀rẹ̀ lọ́rẹ̀ mọ́gùn wá dé. àfẹ́ irú ẹran báwọn ẹran tí ò lè rìn àlùbáyínú àlùbáyínú ọlọ́ọ̀wà náà ti dọ́lù rẹ̀ dáńgbé ní dọ́lù náà ni kí nǹkan má lè rìn dáadáa. àmọ̀kùn so irú ẹran báwọn ni òun náà wọlé yá ẹran tí ò lè dìde ńlẹ̀ kọ̀ wá ọ̀nà tí wọ́n bí ò lè dìde wá gbé sẹ́yìn fi kọ̀ gbé lọ wá lọ dalẹ̀ wá tó ti tóbi. wọ́n jíde wọ́n ń tìka wọ́n ń pè wọ́n ń kírun tó bá yọ ọkàn sáré gbé dé ni láti ẹ̀dùn tẹ́ du ẹ̀ mẹ́jẹ ni tètè du irú rẹ̀ sì ń ṣẹlẹ̀ fún tètè wá àwọn gbà tó ti máa tó wọn ra kò sí ayọ́ mọ́ tó lọ àwọn bàtà ẹ̀yẹ wúyẹ fomi sí dáwí ìlànà ọ̀tàn lóhùn irú ẹran báwọn fúnra anábì ní sọ wà dísì ní kàyé o èmi mọ nọ́mbà rẹ̀ èmi mọ nọ́mbà rẹ̀ pé òkè wọ́n ni gèrè lànàbì wí èmi wá nọ́mbà rẹ̀ kó lè yé ọ̀pọ̀lọpọ̀ wa. ẹlẹ́kẹrin tó parí rẹ̀ òun ni alikẹsiratu alẹ́tì látúnkì o ti pè náà nù alẹ́tì látúnkì ẹran tó jẹ pé kò sí mùdùmùdù lára rẹ̀ ẹran tí ò ní mùdùmùdù àwọn ẹran àárẹ̀ náà lòun náà kẹrin ọmọ ní mú kó má sí ọpọlọ lára ẹran bí bó ṣe wò lè mọ ẹ bá ní yá tó kú ọpọlọ díẹ̀ bẹ lára rẹ̀ kò tó dé yẹn ẹ yà sọ pé tí ọba nílà ká ìtẹ́ ní yá kẹ mú ọ̀bẹ dání báyìí kò ní mọ̀ fẹ́ fẹ́ dùn so ẹran tó bá ti jẹ pé kò sí egun rẹ̀ kò ní mọ̀tòmọ́tò la kò ní la kò sí nǹkan kan tá a fi mọ̀ pé ẹran eléyìí lára rẹ̀ irú eléyìí náà ìléyà a ti sọ fún wa pé ó ń sí ọlọ́run o. sallallahu alayhi wa alihi wa sahbihi wa sallam. ó ní inna Allaha tayyib. la yakbalu illa tayyiba. naam. bàbá kẹ́ tó lọ àti sọ̀rọ̀ tán. àti kàyọ̀ tán. fáwọn aláwọ̀ fẹ́ pè wọlé ta níbèrè ibi tẹ́ pè wọlé sí rè o +234 70 6743 6122 wọ́n bá gbé síbẹ̀ tẹ́ rí nísìn bàbá fẹ́ pè wá wọlé ta níbèrè kà sí méjì nípa tá à ń sọ yìí tó yìí wà mú kọ̀ọ̀rọ̀ ẹ̀sẹ̀ mi náà +234 70 6743 6122 inshallah ọ̀dọ̀ ṣẹ́kàlà. náà ẹni tó bá wá fẹ́ pẹran náà ǹjẹ́ onírú èèyàn tó lè pẹran ǹjẹ́ onírú èèyàn tí ó lè pẹran. bẹ́ẹ̀ni. ẹni tọ́lẹ̀ làwọn lọ́pọ̀lọpọ̀ àgbà tàtiwọn kéékèèké náà ni wọ́n máa ní bóyá àbáwọn ló sì máa wọ̀ ní àbámúsílẹ̀ ẹgbẹ́ ilé wa àbámúsílẹ̀ ìwé tí wọlé yá. bẹ́ẹ̀ni. dìsínà ìwà wọlé yọ̀ ní. nígbà tó ní ìyá láyé àti bàbá láyé àkíyà Yorùbá nù pẹ̀lú olè pé gbẹ̀rẹ̀ kó bàbá mi ń bẹ má mi ń bẹ. má mi ń bẹ yàbí yìí tí ì fẹ́yàwó ẹni tí ò fẹ́yàwó tó ló lákòóso lè palẹ̀ yá bẹ́ẹ̀ lè yá wọn náà palẹ̀ yá. tànà bí wílẹ̀ kan máa ń wà jáde sáà àtẹn mọ́ọ̀nù ni. àyàn ti dáná. lè báàlìkì wàlẹ̀ fẹ́ lè báàlìkì ṣáàpùtì à ń yẹ kó na mùsùlùmí. bàbá aláwo lè lajú dì mí o. àní pásítọ̀ náà bí i nọ́mà ẹbí ẹ̀ náà ṣe sára ni. ọ̀pọ̀ ẹni kò sí lóhùn. ó rà bó fún wa àgbà àjẹ wọn kò sí lóhùn. kò sí lóhùn. ẹni tí ó gbà fún Ọlọ́run ò ní sìn. ẹni tí ó gbà fún Ọlọ́run kò lè sin Ọlọ́run ìgbà fún ọlọ́kọ̀ọ́kọ́ sí ìṣẹ̀lẹ̀ ọkọ̀ wọn wájú. ọkọ̀ gbà fún náà wọ́n sìn. wọ́n tẹ̀sẹ̀ wá sìn. àwọn pé ìgbà fọlọ́hún wọn lọ kọ́ mọ́sálásí fọlọ́hún lówó rẹ̀ pọ̀ ju mọ́sálásí wa tá a kọ́. ayé lọ́mọ. ayé lọ́mọ. ọba wo lọ́wọ́ yóò fún lẹ́sàn-án rẹ̀ láyé àwọn aláàlẹ́ kìí àwọn sin kàtàkùn náà máa retí. ìṣàkóso ayẹkùnà mùsùlùmán. ìṣàkóso ayẹkùnà mùsùlùmán. lọ jẹ́ mùsùlùmí. àwọn afá ṣe kẹ̀kẹ́ Ọlọ́run fún yín ládàá torí owó tó fẹ́ gbà lára wọn búrẹ́ yẹn afá àbẹ́ Ọlọ́run bì í. àìparọ́ gbowó àìfẹ̀sìn parọ́. àìparọ́ gbowó. àìsífẹ̀sìn parọ́. ẹ̀yin gbà wọn àjíṣẹ́ wọn ní jẹun ni. kó lọ wáṣẹ́. kó wáṣẹ́. kó wáṣẹ́. ok. bí ọba sì ṣiṣẹ́ gan ìjọba àríṣẹ́ kó wọ́n náà kírètì kan.
dàdé kí ó lè kó fún wọlé ọmọ tó bá ti wá kó máa sanwó oṣù. ọmọ sanwó kò sábúrú. bí wọn lọmọ tó fẹ́ kọ́. bàbá ajọ́ òun gbà á múrí kọ̀ọ̀kan alárùbá tó mú ẹ tó mú àwọn nílé àwọn tó sì mú wa jọ alárùbá nílé àwọn afá máa. ọmọ mi mamadu àkọ́bí mi kàmáàdé wọn lè tún wá láàárọ̀ yìí torí pé àwọn àgbàlagbà fẹ́ kọ́ wa pé jọ́ tún lọ lómi lọ́lẹ̀ kéwù ní káwọn gbọ́ owó ọdún wá owó tá a sí káàárọ̀ ìyá ẹ̀ wá bí mi mo fún un bàbá owó tá a sì rẹ̀ rí o mú lọ láàárọ̀ yìí. yóò tún máa gbowó lọ́wọ́ mi ní ẹbí mi náà kàwé kí mo kàn ní ọmọ lọ́dọ̀ rẹ̀ rárá o. àbá àti mo bàbá àmọ́ mi ní kó wọn kúrò ní mi ní fún olówó ìyá kankan fún mi ló ń tèmi kò wọn hàn kúrò ní alẹ́. bọ́ àfa àjà ká emulate ilé rárá àfa àwọn aláǹgbá. asẹ́fúnlá láti bá. ó ti dá kí wọn sí mu bí wọn bá ti lè máa gbà ẹ fóònù lè máa ná ẹni tí bá sì ti ń ná ẹni bẹ́ẹ̀ rí sí ẹ máa rí kò ní di àti kúlà mú fikin khalafani yóò á ń màláìkì yòó yóò á màláìkà ni wọn bá ti di anábì ló wí bẹ́ẹ̀. yẹnsi lẹ́ni malakani ẹ̀kúlù ahaduhuma allahumma aati munfikan khalafa. gbẹ̀ndé máa tẹ́ ń náwó àdúrà tí wọ́n máa ṣe nù wọ́n ṣàdúrà wọn sì ṣe pé láàárọ̀ jójúmọ́ ni. allahumma aati mumsika talafa. ọ̀nà sọ ẹ̀ mi. àtàlàfù ní jẹ́ tàlàfù kì í ṣe pé kó wọ́ tán. ok. àtàlàfù mi máa nà lè là. ìparun. ọ̀parun ti dúró ti lé ní o ẹ̀ tí máa ti ní. tó bá ti máa ná. tó ní. tó ná. kò sí ìgbà tó o bá ní. yányányá. díẹ̀ tí ń bẹ lára rẹ̀ mú. náà. díyùn fík rú sáàtì mí sáàtì. ẹ ti tú sáà àwọn ilẹ̀ kan. sáà náà nù. ìyẹn ṣe pé kó tẹ dẹ̀ tẹ́ yẹn. ọ̀hún dẹ̀ tẹ́ yẹn kọ́ kò lè dẹ̀ tẹ́ bẹ́ẹ̀ tẹ́ yẹn. ní 1000 wọ́n náà fi yẹ kàkà tọrọ bí ó kó. ẹni tá a rò kó lóòlù níyà yìí hùn. naam láyé wáyà yìí. naam òun náà yóò tún máa pè tó fẹ́ ní sí náà ìyẹn ní tán. bẹ́ẹ̀ tó náà bá ti wá ná dèdè tó ní tó tà mo máa ń kó fẹ́ kọ́ máa pọ̀ sí kò sí lè tán a lè ní tán láyé a fẹ́ máa ní náà ni a fẹ́ máa ní náà ni tá a fi lọ bọ́lọ̀. ó gbọ́dọ̀ jẹ́ mùsùlùmí. an yakuna bishart an yakuna musliman yani an yakuna al-mudhi musliman ẹni tí ó pẹ̀lú ilé gbọ́dọ̀ jẹ́ mùsùlùmí. ẹlẹ́ẹ̀kejì ká tó kó bí an yakuna musliman. naam. so a sọ pé muslim a ní muslim a rí muslima. naam. ọkùnrin nu kọjá mùsùlùmí ọkùnrin lóbìnrin ńkọ́. ok. obìnrin mùsùlùmí lóbìnrin so náà lè tẹ̀lé léyà. anabi sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam. ó jẹ́ àmọ́ obìnrin lè pẹ̀rẹ̀. Fatima. radiyallahu anha. a máa pẹ̀rẹ̀. ok. Fatima wà nábì bí a bá fẹ́ pẹ̀rẹ̀ lóbìnrin yóò dùn bí ẹran rẹ̀. olórí jókòó ní yàrá. ọ wà jáde ẹ sọ fún wọn ní bá a fà bá ti fẹ́ du ẹran mi ẹni kí wọ́n jẹ́ mọ́ o. ẹ má dùnà mí lẹ́yìn mi o tálábíà ń bẹ lára rẹ. torí pé àṣẹ ànábì ni. sallallahu alayhi wa alihi. ànábì ni yá Fatima. bẹ́ẹ̀ni ó ní rẹ Fatima ó ní ihdiri udhiyataki. ihdiri udhiyataki. dùn bí ẹran rẹ tán fẹ́ bọ̀ ọdún bẹ́ẹ̀ o lè dún tó àmọ́ dún bẹ́ẹ̀. yaghfiru laki bi awwal qatratin min damiha. Allahu akbar. àkọ́kọ́ ẹ̀jẹ̀ rẹ̀ báyìí kọ́lọ́n lè forí ẹ̀jẹ̀. àforíjì ọjẹ́ tiẹ̀ bí awwal qatratin min damiha. ẹ̀ràn òdìhíyà rẹ̀ òdìhíyà náà ló fi ní min damiha. ẹ̀jẹ̀ tọkọ kánlẹ̀ báyìí. yóò wẹ́sẹ̀ lọ ni. ọdọmọ tuntun nù tí ò lẹ́sẹ̀ lọ́rùn. fìdáù ńlẹ̀ràn léyà fìdáù an madha fìdáù anil ma'asi fìdáù anil hafawat fìdáù anil zalat ẹ̀ṣẹ̀ ẹran yìí yóò rà wá padà yóò fọ̀ wá mọ́ níbi ẹ̀ṣẹ̀ lọ́nà ṣe fún anabi Ibrahim. bẹ́ẹ̀ni lórí ọmọ bí a ti mọ̀ pé pípẹ́ ẹran yìí náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ̀rí pé ẹ̀sọ́ kí nìkan fún wa bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kan kájẹ́ káwọn èèyàn máa bó o ní ẹran léyà yìí sí pilẹ̀ àwọn èèyàn ti mọ̀ kí wọ́n ti mọ̀ ìpìlẹ̀ rẹ̀. wọ́n ti mọ̀ wọ́n sì ń rédíò ká tó bí wa wọ́n tún bí wa ẹlòmíì nínú náà ló tún múra mọ́ nísìnyí. kọ́dà wọ́n ti kọ́ lórí. Ànábì Ismaila lọ́jọ́ ọjọ́ sí Yorùbá. Ànábì Ibrahim lọ́jọ́ ọjọ́ sí òun lójú ọmọ pọ́n pẹ̀lú ìyàwó rẹ̀. tọ́ náà lè kọ́ lórí jáde. Saheed Òṣùpá ló kọ́ yọ Saheed Òṣùpá
sọmọ sísá ọlọ́run musa ìfọ̀n kára pàlù fẹ́ríkà rẹ̀ ọ̀sán náà wà náà wọlé apá àríyá àdéhùn àdúrà fún bàbá mi gbàdúrà yín fa. ó ní pé ẹni tí ó pẹran lóbìnrin ẹ̀yin alájà wa ẹ̀yin tẹ́ ẹ̀ lájà náà tẹ́ ẹ̀ tí lájà tẹ́ ẹ̀ ló tẹ́ ẹ̀ pẹran ẹlòmíín sì máa dáwọ́ nǹkan tó di àjìnì bí jọ́ni tí máa darí àjìnì báyìí náà máa gbà pẹ̀lú àwòmọ́lẹ̀ ọmọ bọ́yọ̀ ọ̀lọ́ tó èkú gbìyànjú kí ọ lọ bó bá sì rí yín lọ wọ́n gbẹ̀san ti léyà yìí wọ́n gbẹ̀san rẹ̀ anábì wa sọ fún léyà Fatima ní ìrẹ́ ọmọ mi ìdírí udhiyata so yakfiru laki bi awwal qatratin min damiha so òun ni pé obìnrin náà lè pẹ̀ràn ọkùnrin lè pẹ̀ràn ọmọdé tí ò tí bàlágà tó sì lówó lọ́wọ́ a lè pẹ̀ràn fún a lè pẹ̀ràn bá àwọn afáàlú ń bẹ̀rù ọni tó ti wá bàlágà tí èyí tí níyàwó ńlé ẹnìkan ló fi bá wa ṣe àfáàwà kọ̀rọ̀ lọ́ọ́ yarí ọpẹ́ ibi tí mo ṣàlàyé fún yín pa lọ àwa ń bi mítìn náà ọlọ́run kọjá àwọn àárẹ̀ àwọn pọ̀fẹ́sọ̀ ní bàpẹ́ àmín ya Allah ọlọ́run sàlékún orí wọn ti dáadáa wọn àmín ya ọjọ́ wájú fún ọlẹ́lẹ́ ibẹ̀ láti àwọn ń ṣàwàdà pé ọmọ kan bẹ́ẹ̀ Musa alẹ́ kọ̀rọ̀ ọlọ́run jẹ́ àrí pẹ́ so pọ̀fẹ́sọ̀ wa fi ń bá ṣàwàdà pé Musa lọ ọwọ́ náà ti wọlé yá wọ́n ní Musa lọ fẹ́yàwó pọ̀fẹ́sọ̀ jimba wọ́n fi ń bá lọ fẹ́yàwó kò sì kíní kan wá ní à tó máa tẹ̀lé fẹ́yàwó òun náà máa pẹ̀lú níyà àbá àkọ̀rọ̀ tí wọ́n jẹ́ bíi bàbá fún wa ní àwọn náà sì wà mẹ́wàá ní kò ní ìdí ọba ti ló pẹran ọba sì pẹran tán ibò tí níyàwó kó gbólópò kọ́bọ̀ jẹran kó jọ jẹ tó jẹ kọ́bọ̀ jẹran kó yẹ nígbà àwọn ti àwàdà pé nígbà bá kó lópò ìlú ìgbà lóbìnrin ẹ̀ lóní ọmọ lópò òun ni pé kì í ṣàwàdà o ẹni tí ọba ti fẹ́ yàwó ṣáà ọ̀lẹ́tọ̀ kì í ṣe kó o ti níyàwó ńlé làá fi ṣẹ̀sìn gbogbo yàrá ti bàlágà kò sí tí ò lè ṣe nú ẹ̀sìn kò sí tí ò lè ṣe kò lè lọ ájì kò sí tí ò lè ọlọ́run sì gbà ìyàwó kọ́ akúrò àwọn àfa kàrìn òníyàwó tí wọ́n lè ọkọ́ lọ gbogbo ń tà síwìí ni wọ́n ṣe ọlọ́mọ́ka pẹ̀ràn gbogbo ọdọọdún náà wọ́n pẹ̀ràn ọ̀sẹ̀ ká béèrè gan yẹ kẹ́ béèrè gan tẹ́ béèrè tí wọ́n fẹ́ béèrè pé Ànábì fúnra rẹ̀ kan sallallahu alaihi wasallam jọ pẹ̀ràn àkọ́kọ́ nù dẹ́ ẹlẹ́ẹ̀kejì ni pé gbogbo bàtà Ànábì lò láyé sí gbogbo bàtà fi ń pẹ̀ràn àbí ń gbà kan bẹ tóun náà sinmi. ẹ̀sà yìí yan fún mi mo fọlọ́ mi fún gbogbo ayé kan jàpá. Ànábì sallallahu alaihi wasallam wọ́n ní ọdọọdún bí ọba pẹ̀ràn yatbahu kabushaini amulahani kabushaini amulahaini àgbo kànrin méjì Ànábì máa pa akirọ̀nàyìnì ṣé mo rí kí. àdìsí kankan náà lẹ́yìn sallallahu alaihi Muhammadin àdìsí kankan náà lẹ́yìn sallallahu alaihi wasallam tí méjèèjì wá ní ìwò dáadáa amulahaini ó tóbi ó kún fọ́fọ́ èyí sì tí ẹgbẹ́ kan lọ ó sì ẹ̀ dáadáa. omi ẹgbẹ́ tẹ́lẹ̀ sì ń tẹ̀lé nínú tiwa ẹ̀bẹ̀rẹ̀ Ọlọ́run. ìlú wo la wa. Ìlọrin tá a wà yìí. ìlú nígbà tá a máa ń dákọ̀ mẹ́rin jáde kan bí mo lè bá mẹ́rin jáde kù ni. Ìlọrin náà láti mẹ́rin jáde pẹ̀lú bàbá yìí náà wò bàbá yìí. ok mẹ́rin jáde bẹ́ẹ̀ lọ ni báyìí. gbogbo àwọn tá à ń tẹran bí Ìlọrin àwọn tá à ń tẹran lẹ́kọ̀ọ́ àwọn tá à ń tẹran ní gbogbo tá à ti ń tẹran. ìjà ń bẹ̀rẹ̀ Ọlọ́run tẹran wa. ẹ̀ka ni mo wá ní pàápàá jùlọ nílọrin àwọn tá à ń tẹran lọ. tó jẹ́ wípẹ́ ní kéde pé wà ní Ìlọrin wọn lè ràn takuta náà dára o tó pé Ìlọrin lèmi gbé mórí tí ń ṣẹlẹ̀ ńlọrin. ẹni bá ṣe fẹ́ báyọ̀ ń yà wí tí kọ́kọ́ báyà tiẹ̀ wí. ní bá dákọ̀ lúmi ní sí. ìyá ìyá kálukọ́ sàánù. ní bá dákọ̀ lúmi ní sí. ṣe ní tí n pò tó ti mọ fún wa lẹ́sìn. àmọ́ Ìlọrin là ń dákọ̀. bẹ́ẹ̀ni. so a sì dúpẹ́ fọlọ́ front and back Ìlọrin ni wá. alhamdulilayi bẹ́ẹ̀ni baba. front and back. bẹ́ẹ̀ni. Ìlọrin ni wá. èmi àdúgbò kan náà abẹ́mẹ̀ kan náà méjì àtijọ́ mi àti bá mi. tí tún bẹ ju tiwa lọ. akérè àkọlẹ sá. àwọn kásì ilé kan náà dédé torí kí n yàn. kọ́sẹ̀ jẹ́lé kan ó lè má jẹnu yàrá kan náà. bẹ́ẹ̀ni baba. ó lè má jẹnu yàrá kan náà. kò lè bí ọgbẹ́sì yé níbẹ̀. náà ló jẹ́ àmọ́ ẹ̀yàn báwọn. salamu alaikum. baba àwàlọ́ programu sẹ́fẹ́ béèrè ni. ẹni béèrè abẹ́fẹ́ kí mi. ẹ
àwa lọ programu ni nǹkan wà tó pé lẹ́ẹ̀kejì ló ṣe ti jẹ́ yín wọ́n lè tó pẹ̀ báwọn ni. amla hayi bana bí wàá fẹ́ pẹ́ran àgbò tó tóbi méjì ni ànábì ọ̀pá ànábì máa pa. sallallahu alaihi wa sallam. then yóò pa kan pẹ̀lú àníyàn pé mo pa ẹran yìí fún mi àti fáwọn ará ilé mi. yóò wá pa kan fún gbogbo tí ń jẹ́ mùsùlùmí yẹn lápò. Allah wíwá da eléyìí o gbogbo àlùmọ̀ mi. yóò pa kan fara lé rẹ̀ ẹbí rẹ̀ àwọn sábà ara lé rẹ̀ àwọn kìnnìkan. gbogbo àtàwà tí dẹ́tà náà fi lóba àná wà fún wọn ó ti pẹ́ràn. gbàtà àbá ti lágbára ọ̀pọ̀ àtiwá náà ìmọ̀mọ́ àdúgbò náà tó náà fẹ́ pẹ́ràn tó lówó ara méjì tó lè ṣe bẹ́ẹ̀ kọ́ pa ló kọ ara rẹ̀ àti gbogbo mùsùlùmí àwọn jàmá rẹ̀. ó lè pa mẹ́rin tí ó pa kan ló kọ ìyá àti bàbá rẹ̀ tí ó pa kan ló pa àwọn ọmọ rẹ̀ tí ó pa kan fún ara rẹ̀ tí ó wá pa kan fún mùsùlùmí àti sábúrú. mẹ́rin wọ́n ti kápá rẹ̀. èmi rò fúngbà tó ti pọ̀ báwọn kọ́fẹ̀ kan ra mọ̀lú ẹ̀yọ̀ kan ni. tọ́ níta ti wá wọ ọbẹ̀ gan pé èwo ló lọ́lá jù nínú àwọn ẹran yìí amẹ́kàjá yẹn jù yà yìí tán bóyá téèyàn lè ṣe bẹ́ẹ̀. Ànábì wá ṣe báwọn àgùn méjì tó tóbi ní máa ń pa. Sallallahu alaihi wasallam. Tànábì fi wá jáde láyé ìgbà tí wọ́n ṣàráà òdìhíyà ìgbà wo gan ni. bẹ́ẹ̀ni. ìgbà tí wọ́n ṣàráà rẹ̀ sanatu thaniya minal hijra. Ànábì dé Madina ní tuntun lè pọ́ọ̀lù Mákà tó dé Madina báyìí ọdún kejì. yóò di bẹ́ẹ̀ báyìí. òun náà lọ bẹ̀rẹ̀ láti gbà Tànábì fi wá jáde láyé ẹnu ọbẹ̀ lọ sílẹ̀. ẹnu ọbẹ̀ Ànábì ò sílẹ̀ tọ́mọ lọ́bẹ̀ sílẹ̀ ní Yorùbá kí náà lè wá wọn. Ọ̀pọ̀lọpọ̀ tó lọ ọ̀pọ̀lọpọ̀ yìí àwọn ìbá máa wọ́n yá yàdúrà gan ẹnu ọbẹ̀ ní sílẹ̀ o lẹ́yìn Lárúbáwá bí kí yóò yá yéèdì Yorùbá lọ́kàn ó wà ń bẹ ok ní sẹ́fún wọn lọ́kàn ní kí kàkà ní Yorùbá wà bẹ ó wà ń bẹ mo bọ́ sí ilé Yorùbá wà ń bẹ náà àwọn èdè tó yá yìí dáadáa Yorùbá wà ń bẹ àrídùn bẹ́ẹ̀ ní Yorùbá náà ẹ má wọ bẹ bàbá ẹ má wọ bẹ. ibi tí mo fẹ́ ká lọ ni pé èwo ló lọ́lá jù nínú àwọn àgbò yìí. naam torí àsìkò wa nínú àwọn ẹran yìí torí àsìkò wa. naam. alákọ̀ọ́kọ́ ẹran tó lọ́lá jù dáadáa. ok. tó lọ́lá jù tó ẹbí yẹn bá lóhùn ní kéèyàn pa. ok. mo lówó jù báwọn lọ mo mọ̀ pé ọ̀kan pa méjì gbà wọn. tó lọ́lá jù àgbò. àgbò ló lọ́lá jù. àgbò ni ó ní ọlá jù. ìdáhùn yẹn máa ń ẹgbẹ́ tó kọ́ mọ́ jù àwọn ọmọ ní màálù ní ara màálù ní ra kùnrin náà títóbi làwọn ń wò ọlọ́run ọlọ́run sí wo níta sì fi mọ̀ kọ́lá kò nídìí káyọ̀tẹ̀ lọ́mọ àyà kan kó jìnnà wá níjọ́ kìíní àwọn afẹ́sì fi dáwà lákọ̀ọ́kọ́ fún bíi ni wọ́n lò ṣé màálù ní àbí ràkúnmí. tọ́lọ́ ṣe tó mú wọn kì í ṣe báyìí láti mú. ànábì náà wá ní. bí kàbùṣẹ́ yìí ni amúláhàyè ni akẹ́rọ̀ náà yìí bàbá àwọn ọmọ àbíyáde àhàzẹ́kùnmọ́lá. pẹ̀lú ọwọ́ rẹ̀ nísìnyí máa dùn. fún rẹ̀ ìtọ́ lọ́lá jù lọ́dọ̀ àwọn àfa pàápàá jùlọ àwọn Málíkì yóò Málíkì yóò so torí pé àwọn èèyàn tẹ́lómi bá ń gbé ibilu wa min tadakhulati al-madhahibi min tadakhulati al-madhahibi torí pé àwọn ká má lọ bẹ̀ so wọ́n ní pé àgbò ló lọ́lá jù lẹ́yìn àgbò tó kàn yọ́yà ìlẹ́nu pé tó kàn náà ni òun ní àgùntàn. àgùntàn ló kù èyí tí wọ́n rò pé kéèké wọ́n tó rò pé kò yára rìn tọ́lọ́gọ̀ ẹ̀mí ní màá bá wọn nínú. èyí tó ọlọ́gọ̀ ẹ̀dọ́ ọlọ́run òun ló tún lọ́lá ló tún kàn. bá a fa àṣẹ tó lẹ́yìn lẹ́yìn èyí tí wọ́n ló tún kàn yóò tún yá ìlẹ́nu ewúrẹ́ ni ewúrẹ́ ló tún kù owó rẹ̀ ti kéré tóun náà. ó tún wá ka àbò díẹ̀ náà. àbò rẹ̀ náà. lẹ́yìn lẹ́yìn lọ́wọ́ kan màálù. ìgbẹ̀yìn iṣẹ́ rẹ̀ lọ́wọ́ ìgbẹ̀yìn lọ́wọ́. wọ́n lọ́dọ̀ tiwa kọ̀ wọ́n lẹ̀ lárọ́ èlò wọn rà mí torí báwo ni wọ́n ló pọ̀ lọ́dọ̀ tiwọn kò sí ibù. àǹkómi ọ̀hún lọ́dọ̀ tiwọn náà. báyà tí ń ti ẹran yìí làwọn ti àǹkómi ọ̀rọ̀ púpọ̀. so òun ló tún lọ́lá jù ṣùgbọ́n mọ́sáàbí mi gbé wa mọ́sáàbù Abu Hanifa torí àwọn tí wọ́n máa sọ wa àdìpé báwọn náà fi mọ́sáàbù Abu Hanifa láti àwọn tẹkidirat àmọ́ kí wọ́n ti tẹkidiru àwòlámìnà tẹkidiru. mọ́sáàbù Abi Hanifa káwé báwọn. ẹlòmíràn àmọ́ abáni mọ́sáàbù Abu Hanifa ọlọ́bẹ̀ ọlọ́ anna hawilu la yọ̀tù.
yóò rí bí yí sí. tí ó sì ṣe déédéé. wọ́n yí kan náà jò ní àgbọ̀dọ̀ máa wí tí wọ́n yí ni. tí ó sì ṣe déédéé. tí ó sì ṣe déédéé. naam òun ni pé àwọn láwọn ó sì tó tẹ̀léra àwọn nù. ok sá. ṣé wàá rí kò wá sí iṣẹ́ rere kan. ayọ̀ fẹ́ gbàtẹ́ wa pa fáwọn yìí nìyí ìyẹn gbọ́dọ̀ wá nínú nínú ìbẹ̀rẹ̀ ayé sí nínú ilé rẹ́ǹtì sọ́dọ̀ ojú ọmọ yìí bàbá gbádùn yìí. èyí tí ó wà wù mí kí n fi kún un. náà torí àwọn tá a pè á. ok sá. nínú àsìkò tá a fẹ́ wọ̀ yìí èyí tá a wọ̀ yìí. ẹ̀yin bá fẹ́ pè wá àsìkò tí wà nílẹ̀ o nọ́mbà tẹ́ pè wá sí wọn ti bá a gbójú kínní fún yẹn o. ọdún tá à ń ṣe lọ́wọ́ yìí. náà iṣẹ́ tó lọ́lá jù bẹ́ẹ̀. ok sá. náà ló jẹ́ àmà bẹ́ẹ̀ o. sallallahu alayhi wa sallam. ó ní má amila ibnu adama yawma nahari amalan ahabbu aw ahabba ila Allah. sallallahu alayhi wa sallam. min hiraqati dami. ni kò sí iṣẹ́ kan tó lọ́lá. tọ́mọ ènìyàn lè ṣe. tó lè ṣe ahabbu ila Allah tó lọ́hùn nífẹ̀ẹ́ sí jù ahabba ila Allah tó tẹ́ Ọlọ́hun lọ́rùn jù. min yawmi nahar. jọ̀líya ni kò sí iṣẹ́ kan tó lọ́hùn fẹ́ jù min hiraqati dami. tẹ̀jẹ̀lẹ̀. tó dàbí kó tẹ̀jẹ̀lẹ̀. bí tẹ̀jẹ̀ yẹn wọ́n tó wà ní wọn ni ò tẹ̀jẹ̀lẹ̀. bẹ́ẹ̀ni ẹyá yìí ẹsẹdà àni ọ̀pọ̀ ọmọ rẹ. wọ́n ní wàá iná wúlò àtàtì yawm al-qiyamati bi quruniha bó bá dàlẹ́ kìyàmọ̀ láwọn gbẹ̀sán wọn. àwọn ẹran tá à ń tarùpá à ń pa wọn bí eré wọn. àwọn quruniha àwọn ìwo àwọn ẹran bí èsì sọ̀bọ̀lọ̀ tí ó máa bọ̀ ní. wọ́n adlafiha àtàwọn pátákó ẹ̀ tí fi ń tẹ̀lé àtàwọn pátákó àtìláàfù ẹ̀ wọ́n ash'ariha àtàwọn ohun ara rẹ̀ gbogbo wa yóò kó papọ̀ yóò gbé dẹ̀lẹ̀ kíámà yóò wá dẹ̀sán fún ọ. Allahu akbar. yóò dẹ̀sán. wa inna dama ọlọ́run ànábì wa ní ẹ̀jẹ̀ náà tà ń ta lẹ̀ wọn. la yaqa'u min Allahi azza wa jalla bi makanin qabla an yaqa'a ala al-ard. Allahu akbar. ẹ̀jẹ̀ wọn ni kó tó di pé ó ta ó délẹ̀ lẹ́hùn ó ti kọ́kọ́ dọ́dọ̀ ọlọ́run náà ká má pè lọ́wọ́ tó rẹ́dẹ̀ lómi pé tọ́lọ́run lọ́wọ́ ni kó ti kọ́kọ́ dọ́dọ̀ ọlọ́run ti kọ́kọ́ tẹ́wọ́ gba ẹ̀jẹ̀ ń nì kó tó délẹ̀ lẹ́ tó kó tó dá nìyẹn tó fi pa. so òní pé ẹ dákun gbogbo wa àtún họ́ọ̀jù wa nígbà tí kò yẹ họ́ọ̀jù wa kò sí iṣẹ́ kankan tó lọ́lá tó lóore nínú ọjọ́ ọdún ju kápá ẹran lọ. níparí òun ni pípò là á sí ha ẹran gẹ. ẹ ṣeun ọ̀nà mẹ́ta tó yà jù. ẹ ṣeun gbádùn yìí. ọ̀nà mẹ́ta náà ni. là á pín ẹran sí. pín ẹran sí. ọ̀kẹ́. kulu minha wa at'imul qani'a wal mu'tarra. ọ̀nà mẹ́ta là á pín sí. báńdà bí náà ṣe ìrànṣẹ́ nínú Abbas lọ́gbà àdéjì wa nítorí ọjọ́ tó ti lọ yóò dà sí mẹ́ta. àkọ́kọ́ fún àtàwọn ìyàwó àtàwọn ilé ẹ̀. ẹlẹ́ẹ̀kejì fún àwọn al-qani'a àwọn tó jẹ́ pé wọn ò ní pònú lé wọn àwọn mọ̀ pé eré pé wọn fẹ́ pa àwọn owó padà. ọ̀sẹ̀ béèrè ìrájì ẹ̀ fún alẹ́ náà nínú. àwọn náà wá fún lẹ́nu yá ọ̀nà òjò ọ̀dà fún wọn ti wá. wal mu'tarra wọn ni ẹ̀rọ yìí tóbi o àtúndàrọ̀ ọdún ọlọ́run ojú kílè ò tó mọ́ tẹ́ bá tún lọ ìtumọ̀ wá dúró tì yín tẹ́ bá tún kún lọ́wọ́ àwọn àwọn pọ̀ fún un. tí wọ́n bá yẹn pọ̀ fún bó ṣe wọ́n ní fún bẹ́ẹ̀ ẹ̀ńlẹ́ ń bẹ̀rẹ̀ kúṣẹ́ ẹran yìí àwọn tó jẹ́ pé ọgbọ́n tó táyì náà fi ń béèrè wọ́n fi ń béèrè irú àwọn yóò náà á fún wọn. ẹ̀tẹ̀ tábà ti máa kún á fún àwọn tálíkà á fi apá kan á jẹ so apá kejì so á fi ṣe sàárà fáwọn tí àwọn mọ̀lẹ́bí wa wọ́n súnmọ́ wa apá kẹta fún gbogbo fúkọ̀rọ̀ àwọn àdúgbò bí àṣìlò náà ẹni ọlọ́mọ sì lẹ́yìn rẹ̀ tóbi àbọ̀pá méjì kọ́ mẹ́jẹ̀jẹ̀ kúlẹ̀ kọ́ mọ́ àwọn ẹ̀gbẹ́ ẹlòmíràn ní yẹn ṣe ìṣẹ̀káàrù ẹran léyà ọba jẹ́ pé inú mẹ́tẹ̀ẹ̀ta ọ̀nà lè ṣe ìdẹ̀káàrù rẹ̀ ẹran tó ń léyà pamọ́ wò rárá o ọba jẹ́ pé ẹran ti pín mẹ́tẹ̀ẹ̀ta tiẹ̀ tí wọ́n tó kàn wọ́n náà ni wọ́n kún tó wá sẹ́kù dáadáa
tí ò lè jẹ́ yàn kí wá ní dandan tí ilé wa yẹn náà tí wọ́n fi tọrọ káàkiri ara o tó bá ti fi tó kù tọrọ tó fi tọrọ tọ́lọ̀ ní a fi tọrọ tó fi tọrọ tán ètò kù tá a jẹun wá sí wọ́ọ̀dù sí lè ṣe nǹkan rẹ so ádà Allahu ta'ala. èyí ní sinmi àárẹ̀ ìṣiṣẹ́ ọlọ́run sábà dúpẹ́ fún àwọn afáwà jazakumullahu khairul jazaa'i bó tilẹ̀ òkè wọn wọ́n bá tó kò sáà nígbàjọ́ ànábì lọ ànábì ní ibi yẹn bá ṣe tó dùn mọ́yàn fún yẹn jù yẹn yẹn nítorí wọn kó wí bẹ́ẹ̀ pé jazakumullahu khairul jazaa'i ọlọ́run sábà dúpẹ́ fún bàbá ọlọ́run bá fi sínú mísánù hasanati yẹn lọ ọlọ́run kó wá gbà lọ́wọ́ wa kó gbà lọ́wọ́ yìí bàbá àtijọ́ ṣe yìí bó ti gbà lọ́wọ́ àwọn ẹni ṣáájú ọlọ́run ṣàgbà bẹ́ẹ̀ ọlọ́run wájú ẹ̀ ṣe pé àwọn àgbàlagbà tọ́lọ́ ni wọ́n sẹ́yìn lé ọlọ́run sábà yọ̀ ń ṣe wa wọ́n la pé ìtẹ́ gbé lọ́wọ́ yìí náà bẹ́ẹ̀ ti bá lọ́wọ́ wọn nù ọlọ́run dàkún má gbà bẹ́ẹ̀ lọ́wọ́ yìí láéláé ọlá masha Allah la quwwata ọlọ́run wá fẹ̀yìn sí ìdùnnú fún bàbá àti màmá gbogbo tí ń bá jàkàrà tí ọlọ́run mọ́sá tí wọ́n lálùbáríkà kí wọ́n jẹ́ dùnnú fún yín ọlá masha Allah la quwwata báyẹ̀ bá àti máa ṣe àwọn ẹ̀rọ ọlọ́run bá kan náà máa fún wa ní àwọn kìnìún bàbá ẹni a máa fún àwọn tí wọ́n bá bá máa gbé wẹ́rẹ́ tó ẹni lọ bá ràn lọ́wọ́ tó náà fẹ́ ṣe bẹ́ẹ̀ ó jẹ́ ń gbọ́ o bí mo bá ti fún bàbá ń tò ní báyìí nísìnyí kò ti jíjọ́ mẹ́jọ ńlẹ̀ o ayé fún ọlá lọ́wọ́ sàjárí ọba kẹ́ o lálùkùrọ̀ àníwájú ọlọ́run ó kéré púpọ̀ ẹ̀sán tẹ́ ìbàdàn ọlọ́run bá kò ní báyìí lọ́mọ ọlọ́run sábà dúpẹ́ fún yín àtẹ̀yìn àfáà mi dájọ́ wá ọlọ́run sábà gbàdúrà yín dáadáa ìlànà ìlọ́mọ ẹ bá ń sáré àwọn gbogbo àwọn jàmá tí wọ́n wò wá àtàwọn táwọn ọlọ́run lọ lórí wa níta ń wo yìí bàbá èèyàn gbọ́dọ̀ máa wí tó pa ni o àwọn àgbà afáà tó ti rà lé ní ìran nílẹ̀ ṣìṣì ìkọ́lé àbí ẹ̀bọ́ bàbá mo sì fẹ́ bẹ́ẹ̀ nínú kọ́lé kí n máa kọ́kọ́ mọ́sálásí kó ṣe gbogbo ẹ̀ fún wa mo bẹ lọ́wọ́ bá bẹ́ẹ̀ kó sànù wa bẹ́ẹ̀ á sì ní mọ́tò èyí tẹ́ wílẹ̀ kan náà ní ìjà wa lẹ́mi pé kí la fẹ́ ṣe láfi jábọ̀ fún Ọlọ́run àwọn tó wá ń dó tọ́lọ́ lára wa tó tún fi bó ti tún rí lónìí Ọlọ́run bá a san wọn lẹ́sàn lórí ẹ bá ń ṣàdúrà fún wọn náà kan ní òsín bẹ́ẹ̀ o òun mo gbogbo àwọn akíní ẹ̀mú kalẹ̀ o tó gbẹ̀tán o. Ọlọ́run kọ́dá kun ọ̀nà àlùbáríkà àmín. Àmín ya Rabb. Àmín ya Rabb. Àmín ya Rabb. a gbé láti di ẹni tá a rí náà. Allahu Akbar. a sì mọ̀ pé wọn àti wọn ń ṣe kíní wọn ni wọn ò sí náà nítorí kọ́dà wọn ò sí nítorí àdúrà ilé yìí tó ẹ̀ tó wà lọ́dọ̀ Ọlọ́run náà. Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. so àmọ́ nítorí Nàìjíríà tá a rí yìí náà. Bẹ́ẹ̀ni. látòrí tiẹ̀ náà. Alhaji Muhammadu Jami. ọkọ̀ afá àwọn ẹlẹ́tọ́ ní lọ́kọ̀ lọ́kọ̀ lábàbárìkà afá àwọn ṣe tó. Àmín ya Rabb. àfẹ́ yéé ti pẹ́ nù. Allah. àfẹ́ rẹ nìkan tó lálùbáríkà tá a fa gbà. Radiyallahu anhu wa ardahu. wàláì bó ṣe rí nù Nàìjíríà tó fẹ́ lálùbáríkà tó wọn. Fagbata tàbá ní a máa kọ́dà eléyìí ṣe ọ̀rọ̀ tá a sùn bí kì í ṣe ọ̀rọ̀ òun sórí àkàkà pé bí wọn bá kéèyàn ó ká pẹ̀lú clean mind kákan gbé àwọn afá ká máa gírèdì wọn kò sí irú wọn. wọ́n fa Tajul Adab. ní gbogbo nǹkan. Radiyallahu ta'ala. ní bí ọ̀nà kan o. ok ní gbogbo nǹkan níbi wọn sẹ́ni tí irú bí irú afá gbà. Allah. kò sí nílẹ̀ yìí o aláwọ̀ kì í ṣe pé tó ti bájọ́ wọn. àwọn tó tún ṣe pọ̀ gbọ́ àwọn afá wa Alhaji Abbas ṣe kádà ṣe. Radiyallahu. àwọn gbogbo wọn náà bí wọ́n ṣe ṣe tóun. tó àfa gbà. tó àfá gbà. Alhaji Abbas tó àfa gbà. tó àfá gbà. Alhaji gbà. Alhaji Abbas tó àfá gbà. Alhaji Abbas bá ti tó àfá gbà. wọ́n á pè ní tó lọ tá àfá gbà. ṣé kàdá wọn tó àfá gbà. àwọn náà mọ̀ gbogbo àwọn Alhaji gbà náà wọ́n náà mọ̀ pé bàbá làfà gbà. àbálàgbàjì náà tó àfá gbà. ọmọ ọmọ tó làwọn. nuskha làwọn lára àfá gbà. aslu alkitaba. Allahu Akbar. àfá gbà ní kitaba kankan so wọn alẹ́ sisi nusakh fa babalagbaji nuskhatun ina nusakh. Allahu Akbar. Alhaji àgbà nuskhatun ina nusakh. láàmà kàwọn àbáńdámúnigun nuskhatun. so bá ti máa kàwọn nítorí àlọ́bẹ̀ ni pé àfàgbà Ọlọ́run ló ṣe wọ́n bẹ́ẹ̀ àfàgbà ni mo rí tí mo lè fi bẹ́ẹ̀ lọ́run fún gbogbo àwọn tẹ̀ kàkálẹ̀ wọn. Radiyallahu ta'ala. mi ò nẹ́sẹ̀ ilé kan àmọ́ àfàgbà ni wọ́n nẹ́sẹ̀ tí ṣe wọ́n dọ̀dọ̀ Ọlọ́run. Alhaji àgbà náà sọ fún wa bẹ́ẹ̀ pé tábà ní ká máa sọ̀rọ̀ àfa àwa fún yín àsìgbọ́ lẹ́nu wọn ní kì í ti pa àwọn òun fújò báyìí bí a bá ní ká máa sọ̀rọ̀ àfa àgbà fún yín
so bẹ́ẹ̀ sì gbà wá gbọ́ yìí tó yìí ẹ̀ sì nígbà àgbọ̀ mọ́. Allah. díẹ̀ táwọn afá àgbà alájà àgbà sọ níwọ̀n náà wọ́n sọ tó ọlọ́run kọ́ lálùbáríkà àfá àgbà náà tẹ̀lé bọ́lọ́run bá gbé èèyàn kalẹ̀ bíbù ló fẹ́ kí n sí ọ èèyàn ní kó sì wọ́n kó sì sí wọ́n lọ so máa nàìjíríà yẹn ní wọlé Àmín. ẹ̀wọ́n tẹ̀lé fẹ́ràn ọlọ́run fún àlùbáríkà Àmín ya Rabb. ọ̀dà ẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ ní o Masha Allah. èyí tẹ̀ ń ṣe yìí kò ní jáse mọ́ Masha Allah. ẹni stúdíò ńláńlá Masha Allah. tí ó jẹ́ Masha Allah. ti wọ́ọ̀dù Masha Allah. tí ò ní jẹ́ ti Masha nàìjíríà Allah. ọlọ́run ti ṣe nù ọlọ́run sọ wọlé àwọn sí fáwọn tí wọn mọ ọlọ́run Allah. tí wọn mọ ọlọ́run àwọn tí wọ́n ní àwọn láìsì yẹn àwọn glo àwọn MTN àwọn kìnnì kan ọlọ́run wọlé àwọn òkú mọ̀ ọlọ́run ti ṣe wọ́n jẹ́ mùsùlùmí ọ̀rọ̀ ọlọ́run sáyé yìí rahamanu ni yóò máa dà fún kó wá ní so ọlọ́run kọ́ wọlé àbó ti ṣe àwọn òun ọlọ́run tàṣeyìn bẹ́ẹ̀ ọlọ́jọ́ gbogbo àwọn tí wọ́n ń kún àfa wa lọ́wọ́ orí dáadáa yìí láti gbé kìnìún tí bá ti ń wọlé náà sọ pé mi náà ní ń já kìnìún mo dúpẹ́ o ọlọ́run náà sì dá mo ṣe kò ní ẹlòmíì bá wá ní òkú gbogbo àjẹmọ́ ọlọ́run délé yòókù o gbogbo àjẹmọ́ wa ní rọ́dọ̀ tó làbúrò. gbogbo tí ń jẹ́ jẹ̀mọ́ rọ́dọ̀ tó làbúrò àwọn tí wọ́n fara hàn àwọn tí wọ́n ti fara hàn bẹ́ẹ̀ àwọn ni tí wọ́n fara hàn bẹ́ẹ̀ ni so àwọn tí wọ́n ń sọ̀rọ̀ rúgúdú ọ̀ka chéǹjì mọ́ lọ àtàwọn tí ń wù àwọn náà pé mi náà fẹ́ ṣe tí wọn ò tí ì rí ṣe gbogbo àwọn tí wọ́n ń ṣe òun àìní ṣe mọ́ tó bẹ́ẹ̀ ọba tí bá ti ń ṣe sílẹ̀ tí ọba ṣe mọ́ kò rí mọ́nu ẹ mọ̀ rí sí ẹ sì mọ̀ rí sí ọlá àbá àgbàtà gbogbo tẹ́ ń béèrè kálukú lọ́mọ tẹ́ ń béèrè bẹ́ẹ̀ tí ń họ ara yín ọlọ́run yóò bá wo bẹ̀sán ní kálukú yín fẹ́ ọlọ́run ṣe ọlá àbá àgbàtà gbogbo ọlá suratul Fatiha. Bismillahir Rahmanir Rahim. Alhamdulillahi Rabbil Alamin. Ar-Rahmanir Rahim. Maliki Yawmiddin. Iyyaka na'budu wa iyyaka nasta'in. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم. ẹ ṣe bàbá ọlọ́run bá dúpẹ́ fún yín àdúrà tí iná gbà ó wọlé àmín ìjọ mẹ́jọ gbólógbó lọ́wọ́ àtúmọ̀ máa pàdé ara wa pẹ̀lú àwọn afọwọ́ àtàtúmọ̀ máa gbé wá lọ́mú sọ̀jà àdúgbò náà lọ subhanaka Allahumma wa hamdika astaghfiruka wa atubu ilayk subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al mursalin walhamdulillahi rabbil alamin.